Ẹ káàárọ̀ a kú ojúmọ́ o, a kú dédé wòyí gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá. Ẹ máa bá wa ṣí, ẹ máa bá wa pín bẹ́ẹ̀ ṣe ń wọlé. Solidarity forever, solidarity forever, we shall always fight for our rights. Ọmọ òjòòjò wà nínú. Ẹ máa bá wa ṣí ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ jẹ́ àjọ fìmọ̀ ṣọ̀kan. Òmìnira àwa ń fẹ́. Àwọn kan ní ká lọ, àwọn kan ní ká má yí lọ. Àwọn tó ní ká lọ kí ni wọ́n rò kí ni wọ́n rí. Wọ́n lóhun ló pè wá tí a ò fi ní jẹ wá mọ́. Àwọn tó ní ká má lọ èrò tí wọ́n ní pé tó bá kún adábá lọ ò ṣe ta ni ó so lórí. Láyé àwọn Yorùbá ṣe yẹn ò tún ní dogun. Èrò tèmi lẹ́kọ̀ọ́ orí àìdè akọrin. Tó bá kún adábá lọ tábà lè fìmọ̀ ṣọ̀kan. Òun ló máa pín wájú táwọn bá fìmọ̀ ṣọ̀kan. Tọkàntọkàn ọmọ òjòòjò wà nínú. Yorùbá ní ní tọkàntọkàn ọmọ òjòòjò wà nínú. Yorùbá ẹ̀rọ ìjìnlẹ̀ ẹ jẹ́ àjọ fìmọ̀ ṣọ̀kan. Òmìnira làwa ń fẹ́. Gbẹ́kẹ̀lé gbé kájọ gbé la ó fi délẹ̀ ìlérí. Ẹ káàárọ̀ a kú ojúmọ́ o, ẹ káàbọ̀, ẹ máa bá wa ṣí, ẹ máa bá wa pín bẹ́ẹ̀ ṣe ń wọlé. Ẹ máa bá wa ṣí ẹ máa bá wa ṣí ẹ máa bá wa pín in lọ́lọ́kan òjọ̀kan. A kí gbogbo wa káàbọ̀, a kú ojúmọ́ wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé a ní gbára wa ní àkókò. Àmọ́ ẹ bá wa ṣí ẹ bá wa pín in torí ọ̀rọ̀ tá a fẹ́ sọ gbogbo wa pátá ló máa ṣe ní àǹfààní. Báwo lọ́dọ̀ yín, báwo lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ títí yín níbẹ̀ yẹn, gbogbo yín pátápátá la kí o. Bó tilẹ̀ jẹ́ pé a ò ní àǹfààní àbí àyè láti máa pè wá ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì, gbogbo yín pátápátá la kí. A kú ọ̀rọ̀ lú, a kú kó lè dá, Elédùmarè á san gbogbo wa ní ẹ̀san rẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ orin orílẹ̀-èdè wa láì fi àkókò ṣòfò. Ladies and gentlemen, national anthem of the newly formed Udiluwa Nation. Iṣẹ́ wa fúnlẹ̀ wá, fún ilẹ̀ ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọ̀pọ̀ ire
tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àṣèbákọ́dáyé ìbáṣẹ̀dá ọ̀run, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá èmi àti yín sí, tó tún kà wáyé, tó tún mú wa rí ọjọ́ tèmi. Ọ̀pọ̀ lájọ sùn lánàá àmọ́ tí wọ́n ti di ẹni ìgbàgbé lówùúrọ̀ yìí. Olúwa ó ṣé, a ò fi yọ̀ wọ́n o, a fi ń gbé orúkọ mímọ́ rẹ ga ni. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ìran Yorùbá, adúpẹ́ lórí wọn fún ààbò rẹ, fún ìpamọ́, fún àdúrótì, fún ìtìlẹ́yìn, fún ìwàláàyè gbogbo wa. Olúwa ó ṣé o, alágbára ńlá, Ọlọ́run májẹ̀mú. A fẹ́ máa tẹ̀síwájú lórí ètò tèmi. Alágbára ńlá darapọ̀ mọ́ wa. Olúwa gba inú wa sọ, bàbá gba àkóso, Olúwa gba ìjọba, ayérayé ṣe àṣepé lórí ìjàngbara tá à ń jà yìí. Alágbára ńlá, wá pa wá lẹ́rìn ayọ̀, má jẹ́ a ṣe lásán o, má jẹ́ káyé ṣe kò tán nídìí wa. Gbogbo ọkàn, gbogbo ìṣẹ̀dá, gbogbo ènìyàn èyí tó ń bo ẹnu ẹ̀tẹ́ lu Yorùbá nation. Alágbára ńlá, àgbàdo óyá ìyá dì wọ́n lẹ́nu, jẹ́rìí ara rẹ ká lè máa yìn ọ́. Tó mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá, nílẹ̀ lẹ tí ń wò wá ní lóko ni, lọ́nà ọjà ní lódò ní, gbogbo yín pátápátá la kí. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín lórí ìkànnì Odùduwà TV rédíò. Orúkọ tèmi ò yí padà, èmi ọmọ yín náà ni o, tẹ́ ẹ mọ̀ sí Lady B, Lady Best. Akéde fún ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, akéde fún ẹ̀yin ọmọ Yorùbá òdodo. Gbogbo yín pátápátá la kí. Àtúntì dé bá ṣe ń dé orílẹ̀-èdè Italy làwa ti ń gbé ohùn sí afẹ́fẹ́. Àkú ojúmọ́, àkú ojúmọ́ mọ́, àkú dédé àsìkò gbogbo ibi tá a bá wà. Gbogbo yín pátápátá la kí. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa, tẹ́ ẹ̀ tí ì bá wa pín, tẹ́ ò tí ì bá wa share, ẹ dákun ẹ dábọ̀, ẹ bá wa pín, ẹ bá wa share, káwọn ọmọ Yorùbá àtàtà lè mọ̀ wípé àtúntò dé bá ṣe máa ń dé. Ẹ̀yin lótìtọ́ a mọ̀ pé ó ṣọwọ́ àárọ̀, oníkálukú wa máa bá àti jẹ àti mu lọ. Àmọ́ tẹ́ ẹ bá pín, tó bá jẹ́ létà náà làwọn náà dé, àwọn náà á jẹ àǹfààní lórí ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ. Ọwọ́ tẹ́ fi ń pín, tẹ́ fi ń tẹ love, tẹ́ fi ń tẹ like, ẹ ò ní fi mọ sàárè ọmọ o, ẹ ò ní fi gbọ́kọ sí, ẹ ò ní fi gbé aya sí. Ohun rere báyìí lẹ́ẹ̀ máa fi ọwọ́ náà lẹ́ẹ̀ máa fi gbámú láṣẹ Èdùmàrè. Tó ibi à ń lọ là ń dé yìí o, nítorí àkókò wa. Mo fẹ́ fi àsìkò yìí kí gbogbo wa pátápátá. Wọ́n ní yẹniyẹni kẹ́ni ó lè ṣe kíni, kẹ́ni ó lè ṣe míì. Wọ́n ní ẹ ṣeun ẹ̀yin ìyá mi tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa. Mo kí gbogbo wa pátápátá, pakú ọ̀rọ̀ ló akú kó lè dáa. Adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gbogbo wa, tá àti ẹ̀ jẹ́ kó sú wa, tá à jẹ́ kó rẹ̀ wá. Ẹ̀yin náà kúkú rí wípé nínú kò sáàyè, òun làwa náà ti ń ṣe kíni, la ti ń fi àyè sílẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo wa. Lálàá wa lórí kí Yorùbá lè dá dúró kò ní já sí asán lágbára Elédùmarè, lágbára Allahu Muhammad àbíbò lẹ́yìn mùsùlùmí ṣe máa sọ, lágbára Allahu Rabbi àti lágbára àtàwọn oníṣẹ̀ṣe Elédùmarè. Tó adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gbogbo wa. Ẹ má jẹ́ kó sú wa, jẹ́ ká túbọ̀ ṣe kíni, ká túbọ̀ tẹ̀síwájú nínú gbogbo ohun tí à ń ṣe. Wọ́n ní bó ṣe eré wàá jèrè ẹ̀, bó tún ṣe ìdàkan òkú náà ó di dandan kó jèrè ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n léèyàn ò lè gbin ẹ̀gúsí, èèyàn ò lè gbin ẹ̀fọ́ kó lóun fẹ́ ká àlùbọ́sà níbẹ̀. So ẹ̀yin èèyàn wa nílé, àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ yín. Tó kí lohun tá a fẹ́ bára wa sọ lónìí lórí ọ̀rọ̀ Yorùbá nation náà ni lórí ìpolongo. Ẹ̀yin èèyàn wa nílé, lótìtọ́ la mọ̀ pé à ń ṣiṣẹ́, àmọ́ àtúbọ̀ ṣe kíni, àtúbọ̀ ní láti tẹra mọ́. Kí n tó tẹ̀síwájú lórí ètò mi, mo fẹ́ fi àsìkò yìí kí gbogbo àwa èèyàn wa ní New York, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà tẹ́ wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà. A fẹ́ kí yín, a sì tún fẹ́ bẹ̀ yín, bẹ́ẹ̀ ni a fẹ́ kí yín, a sì tún fẹ́ bẹ̀ yín. Lọ́sẹ̀ tó lọ a rí gbogbo iṣẹ́ takuntakun tí ẹ ṣe, inú wa sì dùn, a dẹ̀ ń ṣe àdúrà fún yín. Kódà ìmí inú wa gan tá a bá láǹfààní láti wá darapọ̀ mọ́ yín, a máa ṣe kíni, a máa wá. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ máa bá wa share. Àwa náà inú wa máa dùn, a máa wà, àmọ́ fúdì kan àbí kejì ọ̀pọ̀lọpọ̀ wa náà ò lè wá torí gbogbo wa pátápátá tá à ń sọ̀rọ̀ Yorùbá nation
tá mọ̀ pé à ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá ló yẹ ká jọ wà nínú UN yẹn. Àmọ́ pàápàá jùlọ àwa tó jẹ́ wípé orílẹ̀-èdè Amẹ́ríkà là ń gbé, a rọ̀ wá, a bẹ̀ wá, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáde síta. Gbogbo wa náà láti rí gbogbo ohun tó ń lọ lórí social media. Mo máa ń sọ ọ̀rọ̀ kan lórí ètò mi, gbogbo àwa tá máa ń bá mi ká lọ lórí ètò ní gbogbo ìgbà. Mo máa ń sọ fún wa wípé ọ̀rọ̀ tá a máa ń sọ lórí social media, bá a ṣe máa ń pín, tá a máa ń pariwo Yorùbá nation, mo máa ń sọ fún wa wípé kò kí ń ṣe lásán. Ó níbi tó ń bà lára wọn, ó níbi tí ó ń kàn lára àwọn ìjọba Nàìjíríà. Òun náà lẹ́yìn náà ti wá rí yìí. Tí ò bá ń ṣe pé ó níbi tó ń gbà lára wọn, ó ń kàn wọ́n lákíyẹmí ara. Báwo ni wọ́n ṣe máa lọ gbá wọn tí wọ́n tiẹ̀ kí ń ṣe Nàìjíríà dìde láti máa pariwo wọn Nàìjíríà, wọn Nàìjíríà. Àwọn náà ti rí wípé ẹ mọ̀ pé mo máa ń sọ fún wa wípé bí wọ́n ṣe ń ṣe tiwọn tí wọ́n strategize lórí àwa tá à ń pariwo Yorùbá nation kò kí ń ṣe kékeré. Ara strategy wọn òun lẹ ti rí tí wọ́n gbé jáde níjẹta yẹn. Ara strategy tí wọ́n ṣe òun lẹ rí tí wọ́n gbé jáde yẹn. Nítorí wípé kí ni àwọn náà mọ̀ wípé ọ̀rọ̀ Yorùbá nation tá à ń sọ yìí ẹ̀tọ́ wa ni, right wa ni. Ìdí tí wọ́n dẹ̀ ṣe nǹkan tí wọ́n ṣe yẹn ni wípé láti lè jẹ́ kí àwọn ìjọba àgbáyé tí àwa náà pariwo fún wípé kí wọ́n dá sí ọ̀rọ̀ wa, láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, pé àwọn kan ni wọ́n ń pè fún ìyapa, àwọn kan sì support wọn Nàìjíríà. Òun ni ohun tí wọ́n ṣe yẹn. Àmọ́ ṣe ni láàánú wípa tó wá ráwọn tó tún wá jẹ́ Yorùbá tiwa, àwọn tí wọ́n jẹ́ wípé Yorùbá ni wọ́n, táwọn náà tún wá ṣe kíni, táwọn náà tún wá pẹ̀lú ọ̀bọ wọn tí wọ́n ń jáwòrà láti máa pariwo wọn Nàìjíríà. Ìbá jẹ́ pé Nàìjíríà yẹn dáa ni, kí ló bá dé òkè òkun tó wà yẹn? Òun ò ṣe dúró sí Nàìjíríà yẹn kó máa bá wọn ṣe wọn Nàìjíríà níbẹ̀. Àbáwọn kọ́ ni wọ́n bá gbogbo wa débi tá a wà lénìí yìí. Àwọn ò ṣe dúró sókè òkun yẹn, àwọn ò ṣe dúró sí Nàìjíríà kó máa pariwo wọn Nàìjíríà nígbà tí wọ́n mọ̀ wípé Nàìjíríà dá. Àmọ́ ṣe ni láàánú. Kò dẹ̀ jọ wá lójú torí oríṣiríṣi làwa ti rí, oríṣiríṣi la ti gbọ́. Kò jọ wá lójú. Kò sí bó ṣe lè wù kó rí. Ọmọ àlè ò ní ṣàì má hùwà ọmọ àlè. Ọmọ ọkọ náà dẹ̀ ní ṣe kíni, kò ní ṣàì má hùwà ọmọ ọkọ. Òun lọ̀rọ̀ Yorùbá nation tá à ń sọ yìí. Àwọn kan wà tó jẹ́ wípé Yorùbá ni wọ́n, tí wọn ò dẹ̀ fẹ́ ká gba Yorùbá, tí wọn ò fẹ́ kí Yorùbá kúrò lóko ẹrú. Ṣé ráwọn yẹn àwọn ni ọmọ àlè Yorùbá. Àwọn ọmọ ọkọ Yorùbá a ní láti jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n kúrò lóko ẹrú, pé oko ẹrú la wà, pé oko ẹrú la wà. Ó yẹ wá sọ fún mi, wọ́n ní wọ́n fún wọn ní $50 per hour. Ó yẹ sọ fún mi, $150 yẹn ṣé wọn ò tí ì ná tán? Ṣé wọn ò tí ì ná tán? Nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ wọn nìyẹn. Wọ́n fún wọn ní $150 láti bà ọjọ́ ọ̀la wọn jẹ́, láti pa kádàrá wọn dà sáìdá. Àmọ́ wọn ò ní orí tí wọ́n rò, wọn ò ní àròjinlẹ̀. Òun ló ń jẹ́ kí wọ́n máa ṣe gbogbo ohun tí wọ́n ṣe yẹn. Mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìyá wa kan tí mi ò ní dá orúkọ wọn. Gbogbo alámà ráwọn voice record tó ń sáré kiri, tó ń lọ kiri, tí ìyá yẹn ṣe àlàyé bọ́rọ̀ yẹn ṣe jẹ́. Irú àwọn ọmọ ọkọ nìyẹn, àwọn Yorùbá tàtà, òun làwọn yẹn tẹ́ rí yẹn. Like FFK. Bẹ́ẹ̀ ni, tẹ́ bá ti rí wọn. Bíbélì gan sọ, ó ní by their fruit we shall know them. Tẹ́ bá ti ráwọn ọmọ àlè yẹn, ẹ ti mọ̀ wọ́n. Tẹ́ bá ti ráwọn ọkọ, ẹ ti mọ̀ pé ọmọ ọkọ leléyìí. By their fruit we shall know them. Ẹ ti mọ̀ wọ́n, ẹ ti mọ̀ pé eléyìí ọmọ àlè ni. Àwọn ará àwọn ọmọ ọkọ tí ìyá yẹn jẹ́, òun ni ò jẹ́ kí ìyá yẹn lọ darapọ̀ mọ́ wọn. Nítorí pé ìyá yẹn mọ̀ wípé táwọn bá gba owó yẹn, àwọn ti gba ọjọ́ ọ̀la àwọn. Táwọn bá gba owó yẹn, ìyà táwọn tún máa fi jẹ á ju $150 tí wọ́n fún àwọn lọ. Nítorí wípé kí ni, wọ́n jẹ́ ọmọlúàbí, wọ́n jẹ́ ọmọ Yorùbá àtàtà, ni ò jẹ́ kí wọ́n darapọ̀ mọ́ wọn. Bẹ́ẹ̀ ni,
òun ni ò jẹ́ kí wọ́n darapọ̀ mọ́ wọn. Tí kò bá ń ṣe wípé ọ̀rọ̀ Yorùbá nation tá à ń pariwo ó ń káwọn ìjọba yìí lára tó jẹ́ pé gbogbo bá a ṣe ń ṣe láwọn náà ń try láti pé kí wọ́n máa pull effort wa down. Ọlọ́run ò dẹ̀ ní gbà fún wọn. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ò ní gbà fún wọn. A kí gbogbo ẹ̀yin tẹ́ wà on ground níbẹ̀, gbogbo yín pátápátá la kí. A máa wá fi àsìkò yìí rọ̀ wá, à ń fi àsìkò yìí bẹ̀ wá, ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ọba. Lótìtọ́ a mọ̀ wípé kò easy, gbogbo wa la mọ̀ bó ṣe rí lókè òkun tá a wà yìí. Lóòótọ́ la mọ̀ wípé kò easy, àmọ́ nínú kò sáàyè lèèyàn ti máa ń wá àyè. Orílẹ̀-èdè tá a fẹ́ gbà yóò kì í ṣe nǹkan tó rọrùn fún wa tá a kàn máa sọ pé a kàn fẹ́ gbà just like that. No, we have to work for it. A ní láti ṣiṣẹ́ lé lórí ni. À ń náwó, à ń ná ara, à ń ná àsìkò, à ń ná time wa lé lórí. So ẹ jọ̀ọ́ mo fẹ́ fi àsìkò yìí rọ̀ gbogbo àwa tá a wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà, pàápàá jùlọ àwa tí a wà ní agbègbè New York. Ẹ jẹ́ ká jáde síta, ẹ jẹ́ ká túyáyá bá a ṣe jáde lọ́sẹ̀ tó lọ. A mọ̀ pé kò easy. Ẹlòmíì travel wá ni, ẹlòmíì train ló gbé wá, ẹlòmíì gbọ́kọ̀ wá, ẹlòmíì gbé bọ́ọ̀sì wá. Lóòótọ́ ni gbogbo wa mọ̀ pé kò easy torí gbogbo alámọ̀gbé òkun tá a wà yìí. Àmọ́ àròyìn abẹ̀yìn ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé kò kí ń ṣe ẹnu lásán la fẹ́ fi gba Yorùbá nation, pé gbogbo ohun tó bá gbà lájọ máa fún. A kí yín o, a yìn yín, a sì kú yín kú iṣẹ́. A kí yín, a yìn yín, a kí yín kú iṣẹ́. À ń rí gbogbo àwọn kan tí wọ́n ń fẹnu tẹ́ńbẹ́lú àwọn tí wọ́n wà l'Amẹ́ríkà. Kò easy. Ìmí tó ń sọ̀rọ̀ gan tí wọ́n bá pe rálì lórílẹ̀-èdè ẹ̀ bóyá ló jáde rí. A need láti máa bú wọn torí kò sẹ́ni tó ń sanwó fún any of them. Ó wù wọ́n ni wọ́n ṣe ń jà fún orílẹ̀-èdè bàbá wọn. Àwọn náà fẹ́ kí wọ́n sọ nígbà tí àwọn náà bá lọ tán láti sẹ́ pé ẹni yìí náà òun náà ṣe ìwọ̀nba tó lè ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation. Kò easy, ebi bẹ́ẹ̀ ni gbogbo wa jọ wà yìí. October 1st tó ń bọ̀ lọ́nà nísìn, àwa náà ti gbàyà wa tá à ń ṣiṣẹ́, a ti gbàyè ọjọ́ méjì ní ọjọ́ kan ni. Ẹ mọye téèyàn ti lose níbẹ̀. Kò tó ẹ̀ṣẹ̀ wá sọ pé owó mọ́tò tó fẹ́ wọ̀ lówó mo tréènì tó fẹ́ wọ̀ bọ̀, bóyá tréènì ló fẹ́ lọ ni, bóyá mọ́tò ló fẹ́ gbé, bóyá epo ló fẹ́ rà sí mọ́tò ni. Ṣèbí bì kan ló ti máa jáde. Gbogbo àná la dẹ̀ mọ̀ bí nǹkan ṣe rí nílùú yìí. Ó ṣe ò jẹ́ ní. Bills gbogbo ẹ̀ ló máa san. Kò sẹ́ni tó ń pay bills anybody now. Ẹ má jẹ́ ká máa búra wa àbí ká máa sọ̀rọ̀ àlùfàǹṣá síra àbí ká máa sọ̀rọ̀ òdì síra wa. Kò sẹ́nibody tó ń fẹ́ anybody lówó, but ó wù wọ́n láwọn náà ṣe ń jáde síta. Ẹ má jẹ́ ká máa torí ẹ pé ó máa ṣe o, because a lot of things là ń gbọ́ lóríṣiríṣi tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ ká máa yìn wọ́n ni, ká máa bẹ̀ wọ́n pé ẹjọ́ ẹ jáde. Ó ṣeéṣe nìwọ náà kúrò níbi tó wà kí wọ́n náà lọ bá wọn níbẹ̀. Kò easy. Ẹnu ẹ̀ ní gbogbo wa jọ wà yìí. Ẹnu ẹ̀ ní gbogbo wa jọ wà yìí. So abẹ̀yìn ni ẹ jọ̀ọ́, ẹ jáde síta, ẹ túyáyá, ẹ túyàyà. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn ọmọ Yorùbá àtàtà kan ṣì wà tá a nífẹ̀ẹ́ orílẹ̀-èdè bàbá wa. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn ọmọ Yorùbá kan ṣì wà tá a lè dúró ti kú tìyè lórí pé káwọn ọmọ Yorùbá lè bọ́ lóko ẹrú. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn ọmọ Yorùbá kan wà tá a lè dúró lórí wípé gbogbo ohun tó bá gbà lájọ máa fún. Àníṣe oko ẹrú yìí a ní láti bọ́ níbẹ̀. Bí a ní láti bọ́ níbẹ̀, kọ́lọ́ Elédùmarè kó ràn gbogbo wa lọ́wọ́. So ẹ jọ̀ọ́ àròyìn ni abẹ̀yìn ni ẹ jáde síta. Ẹ jáde síta. Lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ jáde síta. Ẹ jẹ́ ká lọ fi ẹ̀hónú wa hàn. Ẹ jẹ́ ká jẹ́ kí gbogbo àwọn United Nations kí a jẹ́ kí wọ́n mọ̀ wípé pààyàn mujẹmujẹ làwọn ìjọba Nàìjíríà. Ẹ jẹ́ ká tún wá tú àṣírí wọn láti jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn tí wọ́n gbé dìde yẹn tí wọ́n pariwo wọn Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò kí ń ṣe Nàìjíríà. Èyí tó dẹ̀ jẹ́ Nàìjíríà nínú wọn, wọ́n fún wọn lówó ni. A dẹ̀ ní evidence tá lè fi prove. Ta ló ń pè mí? A ní evidence tá lè fi prove pé nǹkan tí wọ́n ṣe lélẹ̀. Ẹ má jẹ́ kó sú wa. Ẹ má jẹ́ kó rẹ̀ wá. Ẹ má jẹ́ ká tì torí wípé ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ wípé àwọn tó wà l'Amẹ́ríkà kí ló dé wọn lè jáde. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yẹn dùn wá débi tá a fi máa níyẹn. Ó yẹ wá wọ́ mi nílé mi ní lọ. Ẹ jọ̀ọ́. Ẹ má jẹ́ kí ó ká wa lára débi wípé a máa sọ pé àbẹ́ẹ̀tì ẹ̀ máa gbọ́rọ̀ òṣì tán sọ ẹ̀yin lẹ́ ń pè bí mi ni.
ṣẹ́yìn lẹ́ ń pay bills mi ẹ̀yin lẹ́ ń sanwó mi ni why tẹ́ ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn no ẹ má jẹ́ kọ́rọ̀ yẹn ká wa lára lótìtọ́ ẹlẹ́ran ara ni gbogbo wa ẹ má jẹ́ ẹ̀yin ẹ ṣáà ti ṣe kí ni ẹ lọ ṣe ojúṣe titi yín ohun tó yẹ kẹ́yìn ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí ẹ̀yin ẹ ṣáà ti lọ ṣe ká lè wí nípa ti yín wípé ẹ̀yin náà ṣe kí ni ẹ ṣe wọ̀n tí ẹ lè ṣe tó ẹ jẹ́ n tún wá bọ́ sí orí ọ̀rọ̀ ìpolongo tá a fi ṣe àkọlé ètò tẹ̀ní ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa tẹ́ ẹ bá tí ì bá wa pín ẹ máa bá wa pín ètò yìí lọ́lọ́kan òjọ̀kan kí àwọn tí wọn ò mọ̀ pa ti wà lórí ètò káwọn náà kí wọ́n lè ṣe kíni kí wọ́n bá lè wá darapọ̀ mọ́ wa tó ìpolongo orílẹ̀-èdè Yorùbá nation kí ló mú mi tí mo fi sọ àkọlé yìí ẹ̀yin èèyàn wa nílé lótìtọ́ a mọ̀ wípé à ń gbìyànjú àwa tá a wà ní orílẹ̀-èdè Yorùbá ni ọ̀rọ̀ yìí bá wí mo gba kọ́ọ̀kan láti ọ̀dọ̀ ìyá wa kan láti Ṣómólú lánàá ó ṣe ní láàánú pé nọ́mbà yẹn ò ṣó ẹ mọ̀ pé at times tí wọ́n bá pè láti Nàìjíríà nọ́mbà yẹn ò kí ń gbé +234 wá ó lè gbé àwọn nọ́mbà oríṣiríṣi wá ìmíì lè gbé +4 something wá but láti Nàìjíríà ni wọ́n ti ń pè ìyá yẹn kí wa wọ́n yìn wá wọ́n ṣe wá ní pẹ̀lẹ́ wọ́n ní ká kí gbogbo àwa tá à wà lókè òkun tá à ń jà fún ọ̀rọ̀ òmìnira yìí wọ́n wá ní àlédìbí ẹ kú iṣẹ́ o àmọ́ iṣẹ́ yẹn ò tíì tó mo ní kí ló dé kí ló rí wọ́n láwọn báwọn ṣe ń sọ̀rọ̀ yìí àti Ṣómólú làwọn ti ń bá wa sọ̀rọ̀ wọ́n láti Ṣómólú làwọn ti ń bá wa sọ̀rọ̀ wọ́n láwọn fúnra ara wọn gan àwọn ò gbọ́ nípa Yorùbá nation tẹ́lẹ̀ wọ́n láwọn ò mọ nǹkan táwọn lọ ń ṣe lórí Facebook níjọ́ kan làwọn kọ̀ rí Odùduwà TV rédíò làwọn bá já sí pé èwo tún ni àwọn eléyìí pé káwọn wò ó òun làwọn gan fi mọ̀ wípé àwa Yorùbá a ti ń sọ̀rọ̀ lórí wípé a fẹ́ dá dúró mo wá ń fi àsìkò yìí rọ gbogbo àwa tá a wà lẹ́kọ̀ọ́ pàápàá jùlọ sáìdí Ṣómólú tí ìyá wa dárúkọ yẹn ẹ jọ̀ọ́ wọ́n ní tí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kánná gbogbo àwa tá a wà ní sáìdí Ṣómólú àbí àgbègbè ẹ̀ Bàrígà gbogbo àwa tá a wà ní gbogbo sáìdì yẹn ẹ jọ̀ọ́ kò dìgbà tá a bá tó gbélù tá a bá tó gbéjó pé a fẹ́ ṣe protest a fẹ́ ṣe rally à ń rí one man awareness tó kàn máa jáde síta tó máa lọ nílé tò sílé tò ẹ ǹlẹ́ mà o ẹ mà kú iṣẹ́ ẹ kú ọrọ̀ ajé o ṣáájé wá ìyá mi ẹ má bínú o mo kàn fẹ́ gba ìṣẹ́jú kan nínú àkókò yín ni mo kàn fẹ́ gba ìṣẹ́jú kan nínú àkókò yín ni ṣẹ́yìn náà ti gbọ́ pé àwa Yorùbá a fẹ́ dá dúró from there bóyá òun lọ sọ́jà ni àbí bóyá o tiẹ̀ wà nínú mọ́tò ni ṣáà níbi eré lèèyàn ti ń mọ òtítọ́ ọ̀rọ̀ ìwọ kàn lè rè pé ìwọ kàn ti ń ṣe tiẹ̀ just for fun no ìwọ náà ti ń ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ ìjàngbara yìí nìyẹn ìwọ náà ti ń ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ struggle yìí òun nìyẹn bóyá o wọ bọ́ọ̀sì ni o wọ dánfó ẹ wá ń sọ̀rọ̀ nínú mọ́tò ẹ wá ń sọ pé mo kí gbogbo wa o wọ́n kọ́kọ́ máa rè pé ṣé lè ya wèrè ni àbí nǹkan òkúkú ya wèrè lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí náà ni gbogbo nǹkan tó bá gbà ní kẹ́ jẹ́ ká jọ fún ẹ̀yin èèyàn mi ẹ mà kú ìjókòó adẹ̀kú ọ̀rọ̀ ló akú bó ṣe ń lọ o ṣé gbogbo wa tá a wà nínú ọkọ̀ yìí láti gbọ́ pé Yorùbá fẹ́ dá dúró ẹjọ́ ẹ má jẹ́ àdìbò 2023 o kò sí Yorùbá nation kò sí bò ní o ìwọ náà ti sa ipá tiẹ̀ níbẹ̀ yẹn mo wá sọ fún ìyá yẹn lánàá mo ní ìyá mi mo ní ẹ̀yin náà thank God pé Ṣómólú ń bẹ̀rẹ̀ ẹ̀yin náà wà ẹ̀yin náà ẹ̀ túbọ̀ máa sọ fáwọn ó ní láti jẹta ìyá yẹn ní láti jẹta tí mo ti jálu program yín tí mo ti rí yín ó ní mo fẹ́ pè lórí ètò ọjọ́ yẹn network ń ṣe bálabàla kẹ́bà lè mọ̀ ọ̀ pè mí ní WhatsApp o direct níyà yẹn pè mí ibi tá a ti ń sọ̀rọ̀ gan owó tán wọ́n ní láti jẹta táwọn ti jálu táwọn ti rí báyìí irọ́ o àwọn gbọ́dọ̀ máa follow yín àwọn ò mọ àwọn bá sọ fáwọn èèyàn pé ṣẹ́yìn náà ti gbọ́ àwọn máa rí nǹkan lórí social media pé Yorùbá fẹ́ dá dúró nǹkan kan o ṣẹ́yìn náà ti gbọ́ pé Yorùbá fẹ́ dá dúró so from there mo lẹ́yìn náà ti sapá ti yín nìyẹn àwọn tẹ́ tún sọ fún ẹ tún máa sọ fáwọn yẹn náà káwọn yẹn náà tún máa sọ fún àwọn èèyàn
ẹ tún máa sọ fáwọn yẹn náà kó máa sọ fún àwọn èèyàn from there ẹ rí wípé awareness yẹn ó máa ṣe kí ni ó máa tẹ̀síwájú ni. ó fẹ́ lọ ra bisikíìtì lọ́dọ̀ ìyá Táyé ni ìyá Táyé ńlẹ́ o ẹ jẹ́ fún mi ní bisikí kan o. ìyá Táyé ṣẹ́yìn náà ti gbọ́ pàwọn ọmọ Yorùbá fẹ́ dá dúró ẹ má lọ dìbò 2023 o. ó tún ti win ní sóòkan níbẹ̀ yẹn nìyẹn. yes ó ti win ní sóòkan ní ibẹ̀ yẹn nìyẹn. ìwọ tó fẹ́ lọ sọ́dọ̀ fọganáísà tó fẹ́ lọ fẹ́ táyà tí fọganáísà ń bẹ́ẹ̀ ṣiṣẹ́ bàbá fọga ǹjẹ́ yìí náà ti gbọ́ báwo ẹ jẹ́ ká máa fi kọrin kò dìgbà tá a bá tó sọ pé a fẹ́ gbẹ́lù a fẹ́ gbẹ́jọ́ ẹ jẹ́ ká máa fi kọrin. bàbá fọga ṣẹ́yìn náà ti gbọ́ pé Yorùbá fẹ́ dá dúró o story máa bẹ̀rẹ̀ láti bẹ̀ ẹni tó bá ráyè wá gbọ́ yà èmi ò tí ì gbọ́ ẹ tí ì gbọ́ Yorùbá fẹ́ dá dúró ṣẹ́yìn ò gbọ́ pé wọ́n ní kó má dìbò 2023 tá a bá gba Yorùbá nation ni wọ́n ní láti fún wa ní rẹfẹrẹ́ndọ́mù ìmí ilé bí ẹlẹ́rẹ̀ kó pé ṣé Yorùbá lè dá dúró ṣá jẹ́ kó mọ̀ pé bẹ́ẹ̀ ni Yorùbá ti dá dúró a tó dá dúró Yorùbá ni wá tẹ́lẹ̀ à kì í ṣe Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ kí nìyẹn dẹ̀ máa ń dùn mí gan wípé ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wípé àwa Yorùbá a ti wà kí Nàìjíríà tó wà which a lot of people ò dẹ̀ mọ̀ tá a dẹ̀ ní láti máa jẹ́ kí wọ́n mọ̀ kò dìgbà tá a bá tó gbèlù tá a bá tó gbẹjọ́ àbí tá a bá tó pọ̀ rẹpẹtẹ bàbá mi tó ń pè mí ẹ má bínú mo máa sì gba ìpè ẹ fún mi níṣẹ́jú díẹ̀ tàbí tá a bá tó gba ìpè rẹpẹtẹ tá a wá ń kóra wa jọ pé a fẹ́ ṣe protest lénìí a fẹ́ ṣe rally lénìí ẹ̀yin náà mọ bórílẹ̀-èdè yẹn ṣeré àbọ̀ tí wọ́n bá sa ipá tiẹ̀ tèmi sa ipá ti tèmi wàá rí wípé gbogbo bá a ṣe ń rin báwọn èèyàn ò tí ì gbọ́ àwọn èèyàn ò tí ì gbọ́ àwọn èèyàn máa gbọ́ àwọn èèyàn máa gbọ́ for example nsìn mo ń gbé ní Ṣómólú mo ń ṣiṣẹ́ ní Ìkẹjà from Ṣómólú láti lọ sí Ìkẹjà láti lọ máa ṣiṣẹ́ lójoojúmọ́ tó o bá ṣe bí mo ṣe sọ yìí ṣó mọye sóò tó máa win ṣá ẹlòmíì lè wà ní Bàrígà kó jẹ́ kó ń ṣiṣẹ́ ní Abẹ́òkúta àbí ní Ṣàngó ìwọ náà ṣe pa tiẹ̀ àbí ìwọ tó wà lébùté Mẹ́ta ẹ jẹ́ kí gbogbo wa pátápátá please position your camera what happened to my camera ẹ jẹ́ kí gbogbo wa pátápátá ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe kó bá lè rí bó ṣe yẹ kó rí nígbà tí ìyá wa yẹn sọ̀rọ̀ ìgbà tí mo wá ṣàlàyé fún ọmọ ní ẹ jẹ́ ká ṣe báyìí ẹ̀yin bẹ́ẹ̀ máa sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ tẹ́ bá ń sọ fún wọn from there oníkálukú wọn máa pariwo wọn máa jẹ́ lẹ́nu wọn máa sọ́dọ̀rin láti bẹ̀ lọ ẹ rí pé ibi tí kò tí ì dé á dé bẹ̀ lóòótọ́ là ń sọ wípé a fẹ́ ṣe awareness bákan ṣàlà ṣe máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti já láyà àwọn ọmọ Yorùbá wọ́n ti kó wọn láyà jẹ káti ẹ̀ gbàgbọ́ ọ̀rọ̀ rally ọ̀rọ̀ protest for now ẹ jẹ́ ká máa bọ́ sójúlé kò dìgbà tó bá tó gbèwé tó ń pín flyer kiri tí ò bá sí flower mo ní flower tí ò bá sí flyer tó fẹ́ fáwọn èèyàn gan ẹnu yìí ọ níbi tí ẹnu dé ẹsẹ̀ ò dé bẹ́ẹ̀ o gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí social media ẹ jọ̀ọ́ ìjà adélébí ṣé adé Aso Rock àdébẹ̀ àmọ́ ọ̀rọ̀ tá à ń sọ lórí afẹ́fẹ́ ó kàn wọ́n lára báfẹ́fẹ́ ṣe ń kangi oko lára ọ̀rọ̀ tá à ń sọ lórí afẹ́fẹ́ ó kàn wọ́n lára báfẹ́fẹ́ ṣe ń kangi oko lára ibi tẹ́nu dí ẹsẹ̀ ò dẹ̀ débẹ̀ òun la ṣe máa ń sọ wípé ọ̀rọ̀ tẹ́ ń wò yìí ó ní agbára gan ohun ẹnu wa yìí ó ní agbára gan a lè fi tún nǹkan ṣe a sì lè fi bà nǹkan jẹ́ ẹnu tí wò wá ní bà nǹkan jẹ́ o àwọn máa fẹnu tí wa tún nǹkan ṣe ni gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ibi tó ti ń bà wọ́n l'Aso Rock ò dáa ẹlòmíì lè máa rò pariwo lásán la kàn ń pa ariwo kọ́ o lójú tiẹ̀ ló ti dàbí ariwo àmọ́ àwa tá à ń ṣe tá à ń jáde lójoojúmọ́ tá à ń ṣiṣẹ́ yẹn ní takuntakun àmọ́ nǹkan tá à ń ṣe inú wa dẹ̀ ń dùn a ṣe tipátipá à ń ṣe pẹ̀lú ayọ̀ pẹ̀lú ìdùnnú
a ṣe pẹ̀lú ẹ̀dùnú nítorí wípé kí ni à ń rí iṣẹ́ ẹ̀ nítorí pé à ń rí iṣẹ́ ẹ̀ mo ń bá ẹ fún mi ìṣẹ́jú kan ẹjọ́. hello hello ẹ káàárọ̀ o ẹ wo máa pè yín padà mo ń ṣe nǹkan lọ́wọ́ mo busy all right. tó ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yẹn ẹ má bínú sí mi ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yẹn ẹ jẹ́ kí gbogbo wa ká sa gbogbo ipá tí a bá mọ̀ pé a lè sa lórí wípé kí awareness yìí kó lè máa tẹ̀síwájú kó tó di 2022 kó tó di ọdún tó ń bọ̀ àti 2023 tí wọ́n ní ìgbàgbọ́ wípé àwọn fẹ́ dìbò tá a bá ti jèrè ọkàn ṣé rí ọ̀rọ̀ Yorùbá Nation tá à ń sọ yìí ó dàbí ìgbà téèyàn evangelize ní tá à evangelize tá à ń sọ̀rọ̀ bí ìgbà bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣe rí ó dàbí ìgbà tá à evangelize ní tá à ń sọ fáwọn èèyàn wípé ẹ wò ó Yorùbá fẹ́ dá dúró àbí nǹkan kan ò ṣe understand ẹ jẹ́ kí gbogbo wa pátápátá ká sa gbogbo ipá wa gbogbo nǹkan tá a mọ̀ pé a lè ṣe lórí pé kí Yorùbá lè dá dúró ẹ jẹ́ ká ṣe so that wọ́n á mọ̀ wípé àwọn ọmọ Yorùbá á ti tó tán ṣé ẹ mọ̀ wípé kó tó di 2023 àbí 2022 tá a bá ti jèrè ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kò ní nira fún wa tó bá tiẹ̀ wá fẹ́ fún wa ní referendum kò ní nira fún wa ó máa easy torí ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ wípé Yorùbá ti fẹ́ dá dúró ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ pé Yorùbá fẹ́ dá dúró so ó máa easy ó máa rọ̀ wá lọ́rùn á rọ gbogbo wa lọ́rùn kò ní sí wípé èmi máa lọ dìbò but ìwọ tó jẹ́ pé ò tí ì mọ̀ tó bá ní kó wá dìbò wá kọ̀wé pé normal thing náà ni kó tẹ̀tú dìbò but tó o bá ti mọ̀ ìwọ gan ò ní jáde fún bò ìwọ ló tún máa pariwo fáwọn kan wípé ẹ má lọ dìbò ní 2023 o Yorùbá la fẹ́ orílẹ̀-èdè Yorùbá la fẹ́ àwa náà tó dá dúró pé àwa náà tó ṣe kí ni a tó dá dúró ẹ rí wípé tèmi bá ń ṣe program mo máa ń like láti pé kájọ máa sọ̀rọ̀ lórí bá a ṣe máa progress kó ṣe pé ká máa sọ̀rọ̀ lórí àwọn tá a ti mọ̀ pọ́nmọ àlè ni wọ́n tẹ́lẹ̀ ká máa máwọn yẹn ká máa fi wọ́n ṣe program nítorí wípé àwọn people yẹn wọ́n fẹ́ máa distract wa ni tí a lot of people ó dẹ mọ̀ wọ́n fẹ́ máa distract wa ni láti lè má jẹ́ ká focus láti lè má jẹ́ ká dúró lórí ẹsẹ̀ wa àwa máa yàbàrà àwa máa ṣépè fún wọn a máa bú wọn àwa máa ní ọmọ àlè ni ẹ ṣó yẹ kó ṣe báyìí ṣó yẹ kó ṣàwo we don't need it we all know that they are bastard gbogbo wa ò kí ń ṣọmọ kọ so kí ló dé tá à ń disturb ara wa lé wọn lórí ẹ jẹ́ ká jọ bára wa sọ̀rọ̀ bá a ṣe máa tẹ̀síwájú lórí Yorùbá Nation ẹ jẹ́ ká jọ bára wa sọ̀rọ̀ bí Yorùbá Nation ṣe máa dúró ìyẹn gangan ló ṣe kókó èmi máa wá gbàdúrà kan wípé gbogbo àwọn tí wọ́n ń ṣe ọ̀tẹ̀ Yorùbá Nation gbogbo àwọn tí wọ́n ń dúró nídúró wípé àwọn eléyìí kàn ń ṣeré lásán ni kí làwọn eléyìí ò lè gba Yorùbá Nation èmi ò wá kí n fẹ́ máa ṣe àdúrà ikú fún wọn pé kí Ọlọ́run bá wa gbé wọn pamọ́ kí wọ́n máa gbélé máa gbọ́rù Yorùbá Nation kọ́ máa gbélé máa wòran wa pé Yorùbá ti dá dúró ìgbà yẹn ni wọ́n wá máa tìka àbámọ̀ bẹnu wọ́n wá máa sọ wípé èmi náà ò bá mọ̀ kémi náà dẹ̀ ti dá sí o mi ìbá dẹ̀ mọ̀ kémi náà má ti ṣe gbogbo ohun tí mi ò ṣe yìí ṣé irú Fani Káyọ̀dé ìsìn àsọ̀rọ̀ o history ò lè gbàgbé nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ ni ókè nígbà tóun ṣe tiẹ̀ sí ebẹ́ rí báwọn èèyàn tún ti ń wú ti bàbá ẹ̀ náà jáde so bó ṣe máa ń wà nìyẹn èyàn ò dẹ̀ lè ṣe kéèyàn má máa rí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àmọ́ ní láti ṣe kíni tá a bá ti sọ̀rọ̀ níwọ̀nba lórí ẹ̀ ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀ ibi tá à ń lọ yẹn gangan ni ká ṣe kíni bẹ́ẹ̀ ni ká focus torí nǹkan tí wọ́n ń try láti fẹ́ ṣe fún wa ni pé láti divert attention wa kúrò níbi tá à ń lọ ìdí táwa náà ní láti ṣe kíni láti dúró nìyẹn wípé irọ́ lẹ pa lè divert wa lọ síbòmíì Yorùbá Nation la fẹsẹ̀ alágbúdọ̀ gba Yorùbá Nation yẹn ní tipátipá ní dandan àgbúdọ̀ gba Yorùbá Nation yẹn bẹ́ẹ̀ ni kò síbò ní 2023 so àgbúdọ̀ gba Yorùbá Nation ní
so òun ní ìtẹ̀síwájú bá ṣe máa rìnrìn yẹn òun ni ẹ jẹ́ ká máa ṣe. Mo fi àsìkò yìí rọ̀ gbogbo àwa tá a wà nílé lótìtọ́ gbogbo wa la rí bí gbogbo ẹ̀ ṣe ń rí lórílẹ̀‐èdè Yorùbá torí àgbàdúrà pé kí wọ́n tún arrest anybody àwọn tí wọ́n arrest láṣẹ wà lẹ́nu ẹ̀ amóye tó ti bọ́ lára wa gbogbo owó tó yẹ ká fi ṣe kíni gbogbo owó tó yẹ ká fi jáde síta. Admin ẹ ṣeun ẹ káàárọ̀ akójúmọ́ gbogbo owó tó yẹ ká tún ná lórí ìjàngbara ọ̀rọ̀ ẹjọ́ ọlọ́màjà arógun ẹjọ́ ṣábà ń gba àdúrà yẹn níbi tó bá wà ìwọ náà yá tètè ṣe kí ni kó bá wọn ṣàmì ẹ̀ torí àdúrà tó lágbára ni pé ọlọ́màjà arógun ẹjọ́ lè ní ẹjọ́ lọ́la ẹ wò ó débi wípé wọ́n ti wá fẹ́ wá máa divert wa kúrò lórí ọ̀rọ̀ Yorùbá nation tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Òdí ta ṣe ń sọ sí nìyẹn pé nílé yẹn àwa tá a bá lè jáde lókè òkun ẹ jẹ́ ká jáde síta àmọ́ nílé yẹn ẹ jẹ́ ká gbàgbé nílé. Àmọ́ ohun tí a máa sọ fáwọn tó wà nílé ni wípé ẹ má torí ẹ̀ pé bóyá torí pé wọn ò pé rally màbí wọn ò pé protest wọn kí wọn náà wá jókòó kó fẹ̀yìntì wọn ní pánsá òfura pánsá jáná ajá òfura àjájì ìbọn nílé ò bá fura olè ní oko ebi wọn ti bẹ̀rẹ̀ sí ní wá kó wa báyìí. Ìjà máa wá la ojú wa sílẹ̀ kí tàlùbọ́ wá kò wọ́ a ò ní la ojú wa sílẹ̀ kí tàlùbọ́ kò wọ́. Ìdí ta ṣe ní láti máa jẹ́ kí wọ́n máa mọ̀ ní wípé ẹ má torí wípé a ò pè fún rally mọ́ àbí a ò pè fún protest mọ́ káwa náà ká wá fẹ̀yìntì ká má tẹ̀síwájú lórí pé kí Yorùbá lè dá dúró. Ìyẹn ò mean à ń rí one man protest kò dìgbà tó bá pariwo àbí tó bá gbélù. Ok ẹ jẹ́ kí n fi ohun tó ṣẹlẹ̀ ní United Nations yẹn ẹ jẹ́ kí n fi ṣe àpèjúwe fún wa. Ẹ̀yin náà ẹ wò ó ẹ rí wípé nígbà táwọn yẹn ń pariwo wọn Nàìjíríà nígbà táwọn bíi méjì àbí mẹ́ta dé tí wọ́n jẹ́ ti Yorùbá nation tí wọ́n wọbẹ̀ so ó wá dàbí ìgbà tí wọ́n ń ṣe fíìmù tán ṣe móvì so ẹni yẹn bó ṣe ń pariwo fuck Nigeria fuck àwọn yẹn náà ṣe wọn Nàìjíríà ohun tí ẹ̀ dẹ̀ tún loud ju ti wọn lọ ká kí wọn ká yìn wọ́n ohun ẹ̀ náà máa yẹn ṣe ń pariwo fuck Nigeria àwọn yẹn náà ṣe wọn Nàìjíríà ìwọ náà lè ṣe bẹ́ẹ̀ ìwọ náà dá lọ jáde síta kò ṣe gbogbo ọjọ́ ló máa fi ṣiṣẹ́ ìgbà mi tó bá ti fi ṣẹ́ bọ̀ gan ó kàn lè rò wípé jẹ́ tiẹ̀ lọ sí street yìí àbí kí n lọ síbi báyìí jẹ́ kí n lọ bá wọn sọ̀rọ̀ Yorùbá nation o lè lọ sí party o lè lọ sí church láàrin àwọn èèyàn ẹ̀yin èèyàn mi ṣẹ́yìn náà rí gbogbo bá ṣe ń sọ́fà ní Nàìjíríà yìí ká bá gba Yorùbá nation báwo lẹ́yìn náà ṣe máa fi hàn ẹ mọ̀ pé kí Yorùbá dá dúró òun gangan ni kókó àbí kí lè róńgbà títí yín from there ẹlòmíì máa dá sí ìmí gan lè sọ fún ẹ pé ọmọ lọ jókòó síbì kan jàre Yorùbá wo má wàá jẹ́ nítorí ọ̀rọ̀ tí wọ́n sọ fún ẹyẹ kó wá tìtorí ẹ̀ kó fẹ́ fà sẹ́yìn àbí kó wá sọ wípé o ò ní lọ evangelize mọ́ pé o ò ní lọ ṣe ìpolongo mọ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation no wàá tún máa fìyẹn strong sí ni àrí á tún máa le sí ni wàá tún máa jẹ́ kí wọ́n máa mọ̀ wípé wá ìtẹ́ ṣe rò pé Yorùbá ò lè dá dúró ṣé àmọ́ páwa ti dá dúró tẹ́lẹ̀ ni wàá máa sọ fún wọn páwa la kọ́kọ́ rọ irin àwa la kọ́kọ́ ṣaṣọ wàá máa jẹ́ kí wọ́n máa mọ̀ torí ẹ̀ mo ṣe máa sọ fẹ́ pé kẹ́ jẹ́ ká lọ máa gbọ́ history kẹ́ jẹ́ ká lọ máa wo bí táwa Yorùbá ti bẹ̀rẹ̀ mi ò kí ń ṣe èèyàn tó máa ń ka history àbí tó máa ń lọ wo history but lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ Yorùbá nation yìí I've learned a lot which I want you to do the same thing I've learned a lot tó bá ka history mi orí ẹ̀ máa burst ni pé yìí ṣé kókó ẹrú la wà báyìí oko ẹrú la wà orí ẹ̀ máa burst ni pé so Yorùbá ti wà tẹ́lẹ̀ so àwọn nǹkan báyìí ní Yorùbá ti gbé ṣe ẹ jẹ́ ká lọ máa kọ́ history ká lọ máa wo history ká lọ máa search ká lọ máa ṣe research lórí Yorùbá pé ta ni Yorùbá kí la jẹ́ kí la já mọ́ ibi tá ti ń ṣe history kiri láti rí wípé àwa Yorùbá ti wà for how many years now 13,000 years 13,000 years so tí a ò bá lọ ṣe research yẹn a ò ní mọ̀ so ẹ jẹ́ káwa náà ká lọ máa ṣe research pé irú èèyàn wo ni mo jẹ́ who am I èèyàn wo ni mí
ibo láti bí mi, níbo ni ilé tí mo ti jáde. You will see that from there a lot of people máa rí ara ẹ̀ nírí Yorùbá, kò ní máa rí ara ẹ̀ nírí Nàìjíríà. A lot of people máa rí ara ẹ̀ nírí Yorùbá, kò ní máa rí ara ẹ̀ nírí Nàìjíríà. Ìgbà tí mo sọ fún client mi ní last week wípé wow, October 4nd mi ò sí nílé o, má rò pé bóyá mo máa ṣiṣẹ́ o. Ó ní kí ló dé, níbo ni mo ń lọ fọ́jọ́ méjì. Mo ní ṣé o mọ̀ yí pé pàyézé mi pé wàhálà wà nílùú mi ni. Ó ní mo ní yes. So ìmí nínú wọn gan ò tí ì mọ̀. Ìmí nínú wọn gan ò tí ì mọ̀ pé bóyá àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣẹlẹ̀ nílùú wa, but àwa la ní láti jẹ́ kán ṣe kí ni, àwa la ní láti jẹ́ kí wọ́n mọ̀. Ẹ̀dẹ̀ mọ̀ báwọn ìta ló wọ́n láìkì èké gan, wọ́n láìkì sófó. Ó wá pè mí, ó ní kí n wá sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi, pé kí ló ń ṣẹlẹ̀. Mo wá sọ fún mo ní nǹkan tó ń ṣẹlẹ̀ l'Afghanistan, mo ló ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ó ní ẹ̀rọ ṣẹ̀kúrọ̀, mo ní sì pé ṣé lóòótọ́ ni mo ní yes, torí wọn ò mọ̀, àwa la máa jẹ́ kí wọ́n mọ̀. Ó wá ní kí la fẹ́ lọ ṣe, mo ní mo la fẹ́ lọ pariwo náà, fẹ́ fi hàn gbogbo àwọn èèyàn. Mo wá ṣí fóònù mi, mo wá fi gbogbo àwọn bí wọ́n ṣe ń pa àwọn èèyàn kó lè wọ́. Ó ní máma mi no kí ló sọ. Òun gan ò lè wò, kò lè wò. Ó ní ó ní kí la wá ń ṣe sí. Mo ní nǹkan tá à ń ṣe náà rèé o, a fẹ́ kúrò níbẹ̀ ni o, àti ẹ̀ bá wọn ṣe mọ́. Ó ní ṣèbí Nàìjíríà, mo ní mi kì í ṣe Nàìjíríà, Yorùbá ni mí. Yorùbá ní Yorùbá, kí Yorùbá, gómìnà Yorùbá sí Yorùbá ni mí. So a máa jẹ́ kí wọ́n máa mọ̀ pé ò kì í ṣe Nàìjíríà, pé Yorùbá ni. Mo mú flag wa, mo fi flag wa hàn. Mo sọ fún mo ní kó má wọrí, tí bá ti lè máa mú flag mi, wàá rí lọ́wọ́ mi báyìí. Mo ní flag mi lọ́wọ́, mo fi hàn lórí fóònù pé kó wo flag wa, káwa náà fẹ́ dá dúró. Ó láti ṣe flag, mo ní yes. Ó la màmí ni mo ní yes. Ó wá ní ó ní rurali ta fẹ́ ṣe yẹn. Ó ní wá ìta ṣe kúkú lọ bá pope. Ẹ mà àwọn táwọn ń pè ní pope, àwọn. Ó ní wá ìta ṣe kúkú lọ ṣe ní pope, àwọn táwọn ń pè ní pope irú bí àwọn tí wọ́n ń pera wọn ní GO gangan ní Nàìjíríà. Ṣé understand? Mo ní parliament ló yẹ ká lọ, but ó ti ṣe kinní jù. Ó wá níyà báwọn náà máa wò, òun máa wá wò wá. Mo ní ministry ṣe pé Napoli láti fẹ́ ṣe. Ló wá ní ó láàbádẹ̀ tí wá ṣe níbi tí àwọn èèyàn ti máa mọ̀, níbi tí àwọn ó ní òun mọ̀ pé nǹkan tó terrible báyìí lọ ní ó ṣẹlẹ̀ ní Nàìjíríà. Really? Ó ló ga o. Ó ní kí ló dé, kí la ṣe fún wọn. Mo níjọba gangan ni terrorist, àwọn gangan ni wọ́n pa wá. Ó ní why pikin? Ó ní why tí wọ́n ṣe ń pa wá, kí la ṣe fún wọn. Ó nígbà táwọn mọ̀ pé wicked, ipe èèyàn tó burú ni wọ́n, wá ìtawà ṣe fi wọ́n síbẹ̀. Mo láwa kọ́ la fi wọ́n síbẹ̀, wọ́n ṣòjòrò ni. Ó wá fi ọ̀rọ̀ Salvini, àwa tá bá wà ní Italy bí báyìí ká máa gbọ́ mi, ó fi ọ̀rọ̀ Salvini ó fi ń ṣe àpẹẹrẹ. Ó ní ṣé mi ò rí wípé nígbà tí àwọn vote fún Salvini, tí Salvini wọlé, ó ní nígbà tó jẹ́ wípé nǹkan tó ń ṣe kò káwọn lára, ó ní gbogbo àwọn làwọn dìde, àwọn dẹ̀ protest, àwọn làwọn fi síbẹ̀, àwọn dẹ̀ yọ kúrò, which is true. Ó ní àwa láti fà á. Ó ní kí ni gbogbo wa ń wò tó fi wá tó débi pé tí wọ́n fi ń pa wá, tí wọ́n fi ń kidnap àwọn èèyàn, ṣe gbogbo ẹ̀. Ó láwa láti fà á. Ó ní tí gbogbo wa bá ti jáde síta ni ó ní ṣebí mo ní ṣé mi ò tí dé Italy gbà yẹn ni nígbà tí Salvini. Mo ní mo ní mo ti wà ní Italy náà. Ó láwọn jáde fúnra rẹ̀, ó ní fúnra rẹ̀ àwọn làwọn fi síbẹ̀. Àwọn dẹ̀ ní right láti sọ pé torí kò ṣe nǹkan táwọn fẹ́. Ó débẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní máa ṣòfin oríṣiríṣi. Òfin yẹn dẹ̀ affect àwọn, ó affect dúdú. Àwọn ìkòdè mọ̀ pé àwọn fúnra rẹ̀ àwọn ni òfin yẹn affect jù. Wọ́n dẹ̀ kìíní lọ, wọ́n sọ fún wọn ṣe gbogbo ẹ̀, but kò gbà. Ó láwọn táwọn fi síbẹ̀, àwọn náà làwọn yọ kúrò. Ó ní kí ló dé táwa ò ṣerú ẹ̀ lọ́dọ̀ títí wa. Mo ní lọ́dọ̀ títí wa yàtọ̀ sọ́dọ̀ títí yín. Mo láwa ó dìbò, wọ́n ti mẹ́ni tó máa wọlé. Kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí.
ó ní why ó nígbà wo nìyẹn ti ń ṣẹlẹ̀ mo ní ìdọ́ǹtè ó ti pẹ́ gan wọ́n lò dìbò ó dìbò wọ́n ti mọ àwọn tó máa wọlé wọ́n ti mọ àwọn tí wọ́n máa fi síbẹ̀ ó ní no ó ní no ó ní ká pín yẹn ló dáa ó lóun ò mọ ó lóun rò bóyá nǹkan kan náà ní gbogbo wa ní Nàìjíríà lóun ò mọ̀ pé èdè gbogbo wa yàtọ̀ pé bí gbogbo wa ṣe ń ṣe mo ní ó yàtọ̀ mi ò ń ṣe Nàìjíríà Yorùbá ni mí ó ní mídìspíàṣe mamma mia ẹ mọ̀ pé wọ́n láìkẹ́ ẹjọ́ wọn máa ń fẹ́ gbọ́ story àtijọ́ tí mo ti sọ fún ojoojúmọ́ ló máa ń disturb mi pé báwo wá ní situation Nàìjíríà báyìí báwo wá ní èmi náà máa ń sọ fún ni mo ló ń worst sí lójoojúmọ́ ni kò sí àyípadà ojoojúmọ́ ló ń worst sí. So ẹ jẹ́ kí gbogbo wa pátápátá ká máa jáde síta tá bá dẹ̀ ti ń ṣe àwọn rálì wa ẹ jẹ́ ká máa wá nínú àwọn èèyàn wa tí wọ́n bá wà níbẹ̀ nínú àwọn èèyàn wa nínú àwọn journalist wọn àwọn media wọn tí wọ́n wà ní orílẹ̀-èdè yẹn ká máa pè wọ́n kí wọ́n máa cover wa káwọn náà kí wọ́n máa gbé sí orí TV wọn ká máa gbé sórí íńtánẹ́ẹ̀tì wọn káwọn náà lè máa rí gbogbo ohun tá à ń sọ for example nsìn irú Oktoberfest tí a ló ń bọ̀ lọ́nà tá a fẹ́ ṣe àwa tí a bá fẹ́ ṣe lórílẹ̀-èdè títí wa àwa tá a bá fẹ́ ṣe ní country tá a bá wà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a try láti get in touch pẹ̀lú àwọn mídíà ìlú yẹn kí wọ́n lè bá wa gbé sí orí afẹ́fẹ́ láti lè jẹ́ kí wọ́n mọ̀ bírú àwa nísìnyí irú Italy tó bá sọ Yorùbá ṣé wọ́n ti gbọ́ ẹni ó sọ òyìnbó kò sí nǹkan tó kàn wọ́n so tá a bá fẹ́ sọ̀rọ̀ lọ́jọ́ yẹn a ní láti sọ ìtàló so that wọ́n máa mọ nǹkan tá à ń sọ wọ́n máa understand wa wọ́n máa mọ nǹkan tá à ń sọ so a need láti sọ ìtàló ẹni tó bá máa sọ ìtàló kó ti ready dáadáa kò ń ṣe ìwọ tó bá máa ṣe iyò èmi tú tó mọ ìtàló títàló dá lẹ́nu ẹ̀ dáadáa ọlọ́dẹ̀ kẹwàá aláwọn èèyàn wa níbí gangan tó jẹ́ pé tí wọ́n bá ń jẹ ìtàló lẹ́nu báyìí ẹ̀rọ bóyá bí ni wọ́n bí wọn sí ni àwọn ọmọ wa ní nǹkan tí wọ́n bí síbí báyìí tí wọ́n bá ń sọ ìtàló lẹ́nu bẹ́ẹ̀ máa rò èdè títí wa làwa wá sọnù àka èdè wa kán ìtàló mi tó bá gbọ́ ìbò tó ń sọ òyìnbó fún kó máa sọ fẹ́ pé òun ò gbọ́ ìbò ni tu parla italiano io non parla English parla italiano parla speak my language I want to hear my language I don't understand English sọ èdè mi ni kó fi bá mi sọ̀rọ̀ èdè mi ni mo fẹ́ gbọ́ gbogbo ẹ̀ làwa ti sọnù lọ́dọ̀ títí wa gbogbo ẹ̀ láti sọnù ṣẹ́ni tí ò gbé díẹ̀ tó wá ń sọ Yorùbá fún àbí tó ń sọ òyìnbó fún báwo ló ṣe fẹ́ understand nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú ẹ̀ so lọ́jọ́ rálì wa a máa need láti sọ ìtàló torí wọ́n ń bọ̀ láti wá cover wa ìwọ tó bá tí mọ̀ Napoli láti fẹ́ lọ ṣe rálì mo ti post ẹ̀ sórí kíní máa tún post lójoojúmọ́ ni mo máa post ẹ̀ àwọn numbers tẹ́ máa pè wọ́n wà níbẹ̀ ẹ̀ fáwa tí a dẹ̀ ń pè pé àlédi bí mo rí flyer tẹ post kíní kan àwọn ò rí nọ́mbà mi bẹ̀ mi ò sí ní Napoli so tẹ́ bá pè mí kò sí bí mo ṣe lè describe ibẹ̀ fún yín gbogbo wa lájọ ń ṣe pọ̀ kò sí ẹlẹ́yàmẹ̀yà gbogbo wa pátápátá lájọ ń ṣe pọ̀ àwọn numbers tẹ́ rí bẹ̀ yẹn ẹ pé àwọn nọ́mbà yẹn wọ́n máa direct yín bẹ́ẹ̀ ṣe máa rìn bẹ́ẹ̀ ṣe máa ṣe ibi tẹ́ máa dé sí gbogbo ẹ̀ wọ́n máa ṣàlàyé fún yín níbẹ̀ so mi ò lè jẹ́ kéèyàn máa disturb mi pẹ̀lú kọ̀ pé àlédi bí tí mi ò dẹ̀ mọ̀ tí màá ṣẹ̀ tí wọ́n máa direct yín lọ pé ẹ lọ pe ẹni báyìí nọ́mbà tẹ́ máa pèrè no ẹ̀yẹn ṣàmú nọ́mbà yẹn ni ọmọ Yorùbá làwọn náà ẹ bá wọn sọ̀rọ̀ ajìjàngbara ni gbogbo àwọn tẹ́ rí nọ́mbà tiwọn náà níbẹ̀ yẹn ajìjàngbara ni lóòótọ́ wọ́n lè máa gbé ojú síta báwa ṣe ń gbé ojú síta bẹ́ẹ̀ má wá sí torí pé bóyá mi ò rí nọ́mbà Lady B níbẹ̀ cause mo ti ń gbé oríṣiríṣi calls látìgbà tí mo ti post ẹ̀ Lady B is aware owó wa la wà aware gbogbo wa la kódà ṣìṣe pàdé lálẹ́ àná gbogbo wa la jọ ẹjọ́ ẹ má torí pé àmì ìrí nọ́mbà Lady B bẹ́ẹ̀ Lady B ò sí ń bẹ̀ bóyá àwọn kan no gbogbo wa pátápátá la jọ ń ṣe pátápátá la jọ ń ṣe èmi mo ṣe flyer yẹn tí bá máa fi nọ́mbà mi sí mo máa fi sí but I don't need it ara àwọn example tó yẹ ká máa give fún àwọn èèyàn nílẹ̀ láti máa jẹ́ wípé tó bá ń ṣe ìjàngbara ẹ̀ má máa ṣe wípé èmi ni mo fẹ́ kí wọ́n máa rí èmi ni mo wà ń bẹ̀ no torí nǹkan gbogbo wa ni ìwọ nìkan ò lè gba Yorùbá nation ìwọ nìkan ò lè gba Yorùbá nation
tí gbogbo wa bá jọ fọwọ́sowọ́pọ̀ òun la fi máa ṣe kíni la fi máa tètè débi tá à ń lọ. So gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣe pé mo fẹ́ kí wọ́n rí mi mo fẹ́ kọ́ mọ̀ pé mi náà wà ń bẹ̀, just forget about it, bullshit ní gbogbo yẹn, bullshit ní. Ẹ jẹ́ kí gbogbo wa pátápátá kájọ ṣe kíni kájọ fi ọwọ́ sowọ́pọ̀, torí kíní yìí kíní gbogbo wa ni, kò kí ń ṣe kíní yẹn kò kí ń ṣe kíní mi, kíní gbogbo wa pátápátá ni, gbogbo wa lájọ lórílẹ̀-èdè Yorùbá. So ẹ jọ̀ọ́ mo rọ̀ gbogbo wa mo bẹ̀ wá, ẹ jẹ́ kí gbogbo wa pátápátá ẹ jẹ́ ká máa fi ìfẹ́ ṣe. Ìṣọ̀kan ó ṣe pàtàkì, ó ṣe kókó ní gbogbo nǹkan tá a bá ń ṣe, gbogbo ohun tá a bá dẹ̀ ṣe nílé ayé yìí oníkálukú ló máa kẹ́sùn ẹ̀ o. Mélòó nínú wa ló lè sọ wípé lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí o Olúwa fi wà mí dá mi lẹ́jọ́, ìwọ sọ tó bá lè sọ, kọ́lọ́run kó fi ìwà ẹ kó fi dá ẹ lẹ́jọ́. Èmi sì ń sọ lórí Yorùbá nation lórí ìjàngbara yìí kí Ọlọ́run Elédùmarè kó fi ìwà mi kó fi dá mi lẹ́jọ́, kó fi dá mi lẹ́jọ́, torí mi ò rò wípé kí tẹnìkan má da, àbí mi ò rò wípé mo fẹ́ kí wọ́n máa rí pé Lady B ló ṣe kinní yìí, mo fẹ́ kí gbogbo wa torí ẹnìkan ò kì í já wa dé, kí gbogbo wa kájọ ṣe kó bá lè jẹ gbogbo wa ní, kó bá lè ṣe kíni kó bá lè jẹ gbogbo wa ní, kí gbogbo wa kájọ fi ọwọ́ sowọ́pọ̀ kọ́lọ́run Elédùmarè kó dẹ̀ ṣe kíni ẹ ṣe wọn ìyá mi, kọ́lọ́run Elédùmarè kó dẹ̀ bá wa ṣe. Ẹ jẹ́ ń gba ìpè fún ìṣẹ́jú díẹ̀ ká tó máa lọ, ẹ má bínú, àwọn kọ̀ọ̀kan ti ń pè mí tẹ́lẹ̀ but mi ò pí kọ́ yẹn torí ọ̀rọ̀ yẹn ká mi lára, mo dẹ̀ ní láti ṣe àlàyé yẹn fún àwa tí ọ̀rọ̀ yẹn ò bá yé, pé ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run àwa tá a wà nílé má sọ wípé bóyá torí wípé àṣẹ rally àbí àṣẹ protest mọ́ pé o wá fẹ́ rẹ̀pẹ̀tẹ̀ o fẹ́ rẹ̀wẹ̀sì má jẹ́ kí yẹn bomi tútù sí ẹ lọ́kàn. Ìwọ náà ṣe ìwọ̀nba tó fẹ́ ṣe tó o bá ti ń jáde anywhere, kò sẹ́ni tó máa ní lójúmọ́ kan òun ò kúrò nínú yàrá òun ní Nàìjíríà, wàá ṣàjáde síta tó o bá ti ń jáde lójoojúmọ́ máa bá wọn sọ̀rọ̀ Yorùbá nation, máa bá wọn sọ̀rọ̀ Yorùbá nation, máa gbọ́ ohun tí àwọn èèyàn máa sọ, máa gbọ́ advice lẹ́nu àwọn èèyàn. Tẹ́ bá ṣe bẹ́ẹ̀ yẹn ẹ tún máa pè wá, ẹ máa jẹ́ ká máa mọ bó ṣe ń lọ. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá, ọ̀pọ̀lọpọ̀ ló ń pè wá pé nǹkan táwọn tún ń rí látọ̀dọ̀ àwọn kan lélẹ̀, àwọn kan àti ẹ̀ níyà wọn ò lè gba Yorùbá nation, but a máa need láti máa encourage ara wa, ní jẹ́ kí àwọn ọ̀rọ̀ tá à ń sọ yẹn láti jẹ́ kí àwọn ọ̀rọ̀ yẹn kó máa fà wá sẹ́yìn àbí kó máa mú wa rẹ̀wẹ̀sì pé ọ̀rọ̀ tẹ́ni yìí dẹ̀ sọ, àbí kí wọn náà wá jókòó kó wá rò pé ṣé lóòótọ́ la dẹ̀ máa gba Yorùbá nation yìí ṣá. Yes, Yorùbá nation ó máa stand, ó máa dúró, ó máa dúró láṣẹ Elédùmarè pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run. Yorùbá nation máa dúró pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run, Yorùbá nation máa dúró. Mo rọ̀ gbogbo wa, mo bẹ̀ wá nítorí tọlọ́run, ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ kájọ fi ọwọ́ sowọ́pọ̀ kájọ ṣe. October 1st tó bọ̀ yìí ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ kájọ tún yáyá, ẹ jẹ́ kájọ tún yàyà. Orí wa kọ́ ló ní Yorùbá nation yìí ti gbogbo wa ni, kó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ, àjò ò lè dàbí ilé rárá, ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan gbé kájọ gbé. Tí gbogbo wa ni, tí gbogbo wa bá fi ọwọ́ sowọ́pọ̀ tá fi ìmọ̀ ṣọ̀kan tá a jọ gbé, òun la fi máa ṣe kíni, la fi máa tètè débi tó yẹ ká dé, òun lohun tá à ń wá yẹn ló fi máa tètè tẹ̀ wá lọ́wọ́. Hello. Ẹ mà káàárọ̀, ẹ ra màá báwo lọ́dọ̀ yín. Àdúpẹ́ màkọ́lá wa wà bí. Ẹ̀yà àárọ̀ làwa wà. Èmi mo sẹ́ndì mẹ́sẹ̀jì sí yín níjọ́ yẹn pé nǹkan báyìí náà ló ṣẹlẹ̀ ní United Nations. Mo rí gbogbo ẹ̀ náà làwa náà ti rí. Mo rí. Ẹ ṣeun mà. Ẹ ṣeun mà. Yes ma. But nǹkan tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ àwọn tó wà ní Nàìjíríà rẹ̀ wípé ẹ mọ̀ pé àwọn olóṣèlú wa àti wọn lóyìn tí wọ́n jẹ́ ní pé ìdìbò kò so ibẹ̀ ni. Ṣé ti eyín? Jẹ́ ìgbà tí lọ́ọ̀yà Aliu dẹ̀ ti sọ yí pé self-determination is allowed, so peaceful rally. Èmi wò ó pé bí bàbá wa Ìgbòho tó bá lè wá èèyàn kan tó jẹ́ pé ó lè máa sọ fún àwọn èèyàn, because ẹ bá sọ fún mọ́tò àwọn èèyàn ní Nàìjíríà wọ́n máa sọ fún àwọn kí ló jẹ́ bẹ́ẹ̀, àwọn ọmọ kan tó jẹ́ bẹ́ẹ̀. Mo rí
nǹkan tẹ́mi ò bá sọ nìyẹn ṣé ti yẹ yín mà wípé kọ́ máa yajú lé kọ́ máa ṣe gbogbo ẹ̀yẹ ìyẹn ò tí ì tó. ok ẹ̀yin náà fọwọ́ sí pé kí wọ́n jáde lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ a dẹ̀ sọ̀rọ̀ bíi pé a ò mọ ìjọba nàìjíríà ìyá mi tó bá tún délẹ̀ tán àwa yìí náà ni a ní sùn a ní wo ẹ má jẹ́ ká parọ́ tanra wa wọ́n ní bọ́mọ bá gbọ́gbọ́ kúkú ni ìyá ẹ̀ náà máa gbọ́gbọ́n sínsìn ṣe rí gbogbo wa náà inú wa máa dùn pé tí wọ́n bá jáde lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀n kó máa pariwo yorùbá nation fún ìdùnnú gbogbo wa ni àmọ́ orílẹ̀-èdè yẹn ń kọ́ ṣé wọ́n tẹ̀lé òfin níbẹ̀ lótìtọ́ ni lọ́ọ̀yà sọ wípé a ní right yes because ó wà ní article 20 lóòótọ́ pé a ní right láti pé kí àwọn èèyàn kí wọ́n máa jáde láti fún self determination that we have the right for self determination yeah we know it's true but ṣé wọ́n tẹ̀lé òfin lórílẹ̀-èdè yẹn no that is just the truth. mo ń gbọ́ yín mà. kí wọ́n tiẹ̀ ṣì máa ṣe gbogbo yẹn náà for now network à ń gbọ́ yín pé ká sọ fáwọn èèyàn wa tó wà l'Amẹ́ríkà yeah. network yẹn ò dá rárá àgbọ́ yín dáadáa network wọn yóò dábọ̀ mọ́ pé nǹkan tó fẹ́ sọ ni pé kí wọ́n láti sọ fún àwọn èèyàn wa tí wọ́n wà ní Amẹ́ríkà pé kí wọ́n jáde síta hello kí a máa sọ fún gbogbo àgbáyé náà mọ̀ pé Buhari pé terrorist wọ́n mọ̀ ẹ jẹ́ ká máa sọ fún wọn pé United Nations pé we want referendum pé kọ̀tà fẹ́ nìyẹn pé wọ́n máa yà Buhari lówó wọ́n máa yà federal government lówó wọ́n máa yà wọn lówó wọn ṣé ti yẹ yín mà ẹ̀jọ̀ kọ́ máa bá wa sọ fún wọn kọ́ máa yà wọn lówó okay ẹ ṣeun àwọn èèyàn tiwa náà máa wà ńbẹ̀ ní ọ̀la lágbára Ọlọ́run máa wà ńbẹ̀ lọ́la lágbára Ọlọ́run ẹ ṣeun ìyá mi. a ní àwọn gómọ̀ wípé nǹkan tá ara wọlé ìyá ló ń bà wọ́n lákìyẹmí ibi tó ti ń bà wọ́n ò dáa òun làwọn náà ṣe ń gbé gbogbo ìgbésẹ̀ tó ń gbé yẹn àwọn wèrè. ẹ wo mo wo United Nations láìpù lánàá ìgbà tí Buhari fẹ́ wọ United Nations ẹ̀rú bá ó rò pé bí ọmọ adá òdúró ẹsẹ̀ ń kọ́lẹ̀ mo wo láìpù lánàá lórí fóònù mi mo ní Buhari tí kò ẹ̀rú bá àti wọlé jọ́sí ẹjọ́ bá wá sọ fáwọn èèyàn kan jáde gbogbo àwọn tó dẹ̀ gbowó lọ́wọ́ federal government àwọn nìyọ́ náà nìyẹn torí kan sọ pé wọn bá pa gbogbo wọn kan nílẹ̀ Nàìjíríà who cares ẹ ti mọ̀ pé tó sọ̀rọ̀ yẹn ti mọ̀ pé kì í ṣe ọmọ Nàìjíríà of course wọ́n ní Délé Mọ̀ọ́mọ́dù ló sponsor wọn ṣe ti gbọ́ of course wọ́n ní Délé Mọ̀ọ́mọ́dù torí òun ló wà lórí fóònù mi mo rí owó screenshot ẹ̀ lórí fóònù mi kò lè fẹ́ wọ́n ní Délé Mọ̀ọ́mọ́dù tó dẹ̀ pariwo pé tó dẹ̀ pé Òṣùpá Sáìdì tó ń tàbí Òṣùpá Sáìdì tó Òṣùpá Sáìdì sọ pé òun gbà lọ́yà fún gbogbo láti France èèyàn ibi ni wọn Ọlọ́run máa fìyà jẹ gbogbo wọn. ọ̀ṣàkàṣoko ń gbogbo wọn ṣọ̀túnṣòsì ni wọn ṣọ̀túnṣòsì ń gbogbo wọn. of course Ọlọ́run á dá gbogbo wọn lẹ́jọ́ láṣẹ Ọlọ́run ẹ ṣeun ìyá mi ẹja àtúgbà ìpè mí. tó ẹ̀yin èèyàn wa ní orílẹ̀-èdè Amẹ́ríkà ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ gẹ́gẹ́ bá ṣe ń sọ ẹ̀rí pé òun náà mo fi ṣáájú lórí ètò ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ètò ẹ̀ ló bàbá mi ẹ gbéra ńlẹ̀. ẹ rọra máa ẹ ra sa o ìlú ni o ètò ni o. ọlọ́wọ́ ṣàánú wa o. àmì Ọlọ́run. agbọ́ Ọlọ́run ohun tá à ń jẹ́ fún wa tó wa lọ́wọ́. àmì o Jésù. ṣé ẹ rí lórí tèmi lẹ́yìn orí dáti fẹ́ dá sí ètò tó fẹ́ dá sí àárọ̀ yìí pé ṣé ẹ rí kọ́ ṣàánú wa ṣé ẹ rí orílẹ̀-èdè Nàìjíríà olóògbé ni àwọn ìjọba wa ń bẹ̀. bẹ́ẹ̀ni. aláwọ̀kọ́ aníṣègùn láti ṣe adẹ̀ní láti bẹ Ọlọ́run gan gidigidi. àdúrò à ń bẹ Ọlọ́run gbogbo ẹ̀ là ń ṣe pọ̀. òmìnira òyì sì láti gbà. bẹ́ẹ̀ni. adẹ̀ ń pàlẹ́ ìjọba yẹn ṣe ìyọ́ Ọlọ́run á fún wa ṣe lágbára. àmì o àmì Ọlọ́run. nítorí pé kí ni àwọn tá à ń fèsì tá à ń fẹ́ gbọ́ òmìnira lọ́wọ́ ọ̀pọ̀ kò ń ṣe ìjọba Nàìjíríà nìkan kò ń ṣe ìjọba Fúlàní nìkan la fẹ́ gbà. ọ̀pọ̀ tá a fẹ́ gba òmìnira yẹn lọ́wọ́ wọn. ìkọ́ gbogbo àwọn tó ń benefit lára Nàìjíríà kò sí kankan tó gbàdúrà láti jẹ́ kí Nàìjíríà pín yà. of course bí ìgbà tá a fẹ́ gbàjẹ́ lẹ́nu wọn ni. gbogbo àwọn European tá à ń
of course Italy táwa gan wà mí báyìí ó níye gbèsè tí wọ́n jẹ wá lówó epo ní Nàìjíríà of course. gbogbo wọn bẹ́ẹ̀ dẹ̀gẹ̀rẹ́ kò sí tó gbàdúrà láti jẹ́ ká lọ. tó ti yé torí ẹ̀ la ṣe gbàdúrà pé kọ́lọ́run wá kó sí kọ́lọ́run kó dìde kó ràn wá lọ́wọ́. nítorí orílẹ̀-èdè àwọn àbáyé bíbí àtàwọn àmì báyìí àwọn European ilẹ̀ tó wá báyìí jẹ́ kò ṣe pé bí a bàbá wọn máa lọ wọn ìbáyé yẹn ó ṣe ìbọn gbogbo fún kò sí rọ́ńbẹ̀. ló ti yé bọ̀ ló ti yé pé kò kàn án láyè láti wá pa ìlú ìjẹ lọ́fi wá gbogbo ọ̀nà. láti pa bẹ́ẹ̀ ni. ṣé ti yé ṣé ẹni tó pé àwọn ará Nàìjíríà ìjọba Nàìjíríà òkè ni wọ́n fún wọn lórí ìtọ́n òun ni gbogbo wà látàkó sí Nàìjíríà wà á dẹ̀ wọ́n pé lápá Ọlọ́run ọ̀rọ̀ àgbà fún wa. àmín o àmín Ọlọ́run. ọ̀rọ̀ àgbà fún wa lágbára Ọlọ́run tó ti yé ìyá mi gbogbo tó ń lọ ní United Nations gbogbo là ń rí gbogbo tó ṣe lọ kó àwọn èèyàn jáde tó fún wọn lówó gbogbo là ń rí pọ̀ mo mọ̀ pé lágbára Ọlọ́run bàbá ó sì kọ́ tí ọmọ gbogbo àwọn European Union kò sí ìtọ́ wọn ìtòyẹ náà yẹ sọ pé ọlọ́fà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú wẹ̀ ọmọ bàbá sọ pé àwọn ọmọ ẹ̀rọ ló ń pa kò sí nǹkan tó ń lọ ní Nàìjíríà àwọn adáwà Nàìjíríà àwọn ẹgbẹ́ ọmọ Nàìjíríà gan àmọ́ Nàìjíríà fún àwọn European gbogbo tó ń lọ Nàìjíríà pàrọ̀ lọ́wọ́. of course. ó kò jẹ́ pé ọ̀nà ẹnu oníkàn láti gbọ́ wọn àwọn afárá máa pa òun síta tá a bá pa òun síta làwọn ṣe máa ṣe ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ tó fẹ́ ṣe fún wa náà yípariwo ìwà yẹn Ọlọ́run ọba Ọlọ́run kó àwọn ohun wa Ọlọ́run kó ohun wa. Ọlọ́run á gbọ́ Ọlọ́run á gbọ́ àsìkò tó náà ni Ọlọ́run ti kọ́ pásìkò tó náà ni Ọlọ́run kọ́ pásìkò tó ni ẹ ṣeun bàbá mi ẹ jẹ́ àtúgbà ìpè mí ẹ ṣeun àmì Ọlọ́run ẹ jẹ́ àtúgbà ìpè mí ká tó máa kásẹ̀ ètò tèmi nílẹ̀ tó ẹ má bínú gbogbo àwa tí à ń pè tí mi ò gbé ìpè wa ẹ má bínú a lè pè wọlé báyìí lórí ọ̀rọ̀ tí bàbá wa yẹn sọ àwa la ò ní jẹ́ kó sú wa àwa la ò ní jẹ́ kó rẹ̀ wá àwa tá a bá máa pè wọlé sí mo fẹ́ ká wò ó lórí ọ̀rọ̀ awareness tí à ń sọ̀rọ̀ nípa èyí kò dìgbà tá a bá tó kódù tá a bá tó kójò tóníkálukú bá ń ṣe ìjáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan tóníkálukú ń wọlé wọbí kò dìgbà tá a bá tó gbélù tá a tó pariwo Yorùbá nation la fẹ́ lótìítọ́ a mọ̀ wípé ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ó sọ fún wa pé a ní right to self determination tó bá jẹ́ wípé wọ́n tẹ̀lé òfin ni ṣé ohun tó ṣẹlẹ̀ ní ilé olóyè Sunday Igboho ìjọ máa ṣẹlẹ̀ bí tó bá jẹ́ wípé wọ́n tẹ̀lé òfin ni ṣé ohun tó ṣẹlẹ̀ ní Èkó ìjọ máa ṣẹlẹ̀ bí tó bá jẹ́ wípé wọ́n tẹ̀lé òfin ni gbogbo bí wọ́n ṣe ń wọnúlé tó lọ ń mú orúkọ àwọn ọmọ wa tí wọ́n lọ ń kidnap wọn lẹ́yọ kọ̀ọ̀kan nítorí wípé wọ́n ń jìjàǹgbara ìjọ máa ṣẹlẹ̀ bí so yẹ ẹ jẹ́ ká gbàgbé nípa pé bóyá òfin lórílẹ̀‐èdè yẹn nítorí wípé wọn ò tẹ̀lé òfin àti ìlànà wọn ò tẹ̀lé òfin lórílẹ̀‐èdè yẹn wọ́n kàn ń ṣe bó ṣe ń wù wọ́n ni so ìwọ náà tó dẹ̀ ti mọ̀ tá àwa tá a ti mọ̀ wọ́n tá a ti rí wípé àwọn pípù yìí wọn ò tẹ̀lé òfin àwọn lágbára dẹ̀ wà lọ́wọ́ wọn kò sí nǹkan tá a máa ṣe sí ṣe understand agbára wà lọ́wọ́ wọn kò sí nǹkan tí a máa ṣe sí bágbára ṣe wà lọ́wọ́ wọn yẹn àwa la máa tún wá wo ọ̀nà tá tún máa tún fi ṣe ẹ̀ lóhùn. ẹ mọ̀ nǹkan tí mo ti fẹ́ sọ ni pé ṣe báwọn ń ṣe rálì fún ẹlẹ́ṣọ̀ wọ́n tó máa wọn táwọn fi ṣe rálì fún ẹlẹ́ṣọ̀ náà ló fún àwọn tá a sọ pé a fẹ́ dá wà. ẹ mọ̀ páwọn ni wọ́n wà in power ẹ mọ̀ páwọn lọ́wọ́ in power. ó yé mi mà ó yé mi bí kò ń sọ náà ni tó nǹkan tó mú àwọn táwọn fi lè máa ṣe rálì pé ó kí o káwọn èèyàn gbọ́ wọn nǹkan tó ti bàbá wa náà nìyẹn tó lò ó definitely náà táwọn náà bá ṣe rálì káwa náà lọ máa pa gbogbo wọn dànù. bẹ́ẹ̀ ni ó di ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ní ojú fún ojú bẹ́ẹ̀ ni. ọmọ Nàìjíríà ìjọ ni gbogbo wa náà kájọ máa para wa nìyẹn tí wọ́n jà wọlé ní òkè tó mú àwọn náà kan fi ṣe rálì fún ẹlẹ́ṣọ̀ náà ló fún àwa náà lọ́dẹ sọ pé àṣẹ wọn Nàìjíríà kò no it's not by force wọ́n ṣe ní jọ́ni àbí àṣẹ wọn Nàìjíríà kò kàn fi wá sílẹ̀ kan jẹ́ ká máa lo enough ni o. bẹ́ẹ̀ ni mà because ara fún àwọn èèyàn gidi gan ẹ wo bó jẹ́ ṣe wọ́n ní Nàìjíríà ẹ má tiẹ̀ lọ sí ṣáìdì ibẹ̀ yẹn àwọn èèyàn á fẹ́ kú kò tó yẹ tẹ́fẹ́ fáwọn èèyàn kò tó tó yẹ́sùwà àárọ̀ làwọn ọmọ mi jí mi bàbá mi wọ́n tó bá ìfẹ́ school wọ́n ní sẹ́rẹ̀ ọmọ school ti wọlé school ṣé ó yẹ ká ń san lówó school nígbà yẹn ni school ọ̀fẹ́ mo lọ sí school ọ̀fẹ́ láyé owó lọ́wọ́ tán pé wọ́n ọ̀fẹ́ fún mi mo lọ school ọ̀fẹ́ tán pín textbook fún mi ọ̀fẹ́ ṣé ó wà rí orí bẹ́ẹ̀ sí
owó làwa fi ń rán àwọn ọmọ tiwa lọ́sìn. àlè jẹ́ káwọn ọmọ wa gbọ́ lọ sí public school private school àwọn ọmọ wa ń lọ private school àwọn ọmọ fẹ́ kókò sí ṣíà kò sí kíní ilẹ̀ oh God nǹkan tí kò ràn nílẹ̀ Nàìjíríà wọ́n fi wá sílẹ̀ wọ́n lòun bá fẹ́ bá ti tàwọn olóṣèlú wa jẹ́ wọ́n fi wọ́n lẹ̀ kọjá ká máa lára kán wá gan o ìlú tá a wà network ṣe gbọ́rọ̀ tí ìyá wa yẹn sọ hello bàbá mi a kú ojúmọ́ ètò ní ẹra sà ẹ kú ọ̀rọ̀ Yorùbá nation ẹ kú balẹ̀ dá o àkúdà lágbára Ọlọ́run. àmì o Jésù ìyá mi ẹ má bínú o network ló kọ̀ tí kíní ọ̀dọ̀ yín o mò ń gbọ́ yín sà. ok ma àwọn tó wà lédè mi fẹ́ lèmi bá lẹ́jọ́ o èmi fẹ́ fún wọn ní advice fẹ́ gbà wọn nímọ̀ràn. ok. tó bá ti rí ẹni pósítà bóyá ti olóṣèlú káwọn èèyàn máa fà ya. káwọn èèyàn máa fà ya nígbà tó bá ti rí ìbàjẹ́ inú kóró ìbàjẹ́ inú kọ̀rọ̀ ìbàjẹ́ gbangba o káwọn èèyàn máa fà ya. ṣe understand anything tó bá lè fi fà ya kó máa fi fà ya anything tó bá lè fi fa máàkì sí kó máa fa máàkì sí káwọn èèyàn máa fà ya kó má jẹ́ kí pósà kankan kó wà ní anywhere for 24 hours. ṣé tí ń gbọ́ o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní location 9. that is one of solution. tó máa jẹ́ káwọn olóṣèlú yìí tó máa jẹ́ kí wọ́n fi àwọn èèyàn wa sílẹ̀ wọ́n jáwọ́ lọ́rọ̀ wa because wọ́n ti ń ṣe wá tipẹ́tipẹ́ it is high time láti pé kán jáwọ́ lọ́rọ̀ wa kán fi wá sílẹ̀ wọ́n ní òrìṣà bó ba lè gbè mí ṣe mí bó ṣe bá mi bẹ́ẹ̀ ni o. a lè wa over 60 years ó yẹ pé àwọn olóṣèlú wọ́n sì máa tàn wá up to today káwọn èèyàn wa kọ́ máa kí làkàyà àwọn èèyàn wa kọ́ máa dẹ̀ tí wọ́n dẹ̀ ti lè find solution pé kí làwọn tẹ̀ lè ṣe fún àwọn olóṣèlú táwọn lè fi ní àwọn olóṣèlú lára àwọn olóṣèlú tó ní àwọn èèyàn lára káwọn èèyàn náà kọ́ bẹ̀rẹ̀ sí máa ní wọ́n lára káwọn èèyàn máa sọ fún káwọn èèyàn máa fa anything post àwọn ya ìbàjẹ́ ti fẹ́ ti local government ìbàjẹ́ ti governor ìbàjẹ́ ti president or anything tó bá lè jẹ́ post àwọn olóṣèlú káwọn èèyàn máa fa ya that is where it will start it's a revolution as well that is what they call a revolution kò dìgbà táwọn èèyàn bá gbọ́ síta bá tó bẹ̀rẹ̀ sí lọ ń pariwo kọ́ bẹ̀rẹ̀ sí lọ yọ àdá kọ́ bẹ̀rẹ̀ sí lọ yọ àáké because ìjọba Nàìjíríà ò gba àwọn èèyàn láyè láti ṣe rally ṣe understand ọ̀rọ̀ tẹ́sánlẹ̀ kan yẹn nípa ti Italy yẹn ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ibi ìbàyẹn náà tí mo wà orílẹ̀-èdè tí mo wà náà ó ń ṣẹlẹ̀ káàkiri àwọn èèyàn ló máa ń gbára wọn sílẹ̀ àwọn olóṣèlú wọn ò ní gbà yín sílẹ̀ politician kankan ò ní gbà yín sílẹ̀ pásítọ̀ kankan ò ní gbà yín sílẹ̀ ọba kankan ò ní gbà yín sílẹ̀ olórí ìjọ kankan ò ní gbà yín sílẹ̀ olórí àfà kankan ò ní gbà yín sílẹ̀ àwa ìlú kankan àwọn ará ìlú àwọn náà máa ń gbára wọn sílẹ̀ most of our politicians yìí bámúbámú ni mo yó ni wọ́n. ọmọ pé bí ń pọmọ ẹnìkan kan. ìmáàmù àwọn àfà bámúbámú ni mo yó ni wọ́n àwọn aráàlú la máa gbára wa sílẹ̀. anything poster táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń fàya bọ́bá dẹ̀ ti sọ̀rọ̀ nípa election káyọ̀ máa sọ fún wọn pé ẹ lọ́ọ́ máa jẹ election yín mú àráyè election yín kọ́ máa sọ bẹ́ẹ̀ fún wọn ní gbangba àráyè election yín ẹ lọ́ọ́ máa ṣe election yín fún ara yín ẹ lọ́ọ́ máa dá ṣe àṣẹ mọ́ ó ti sún wa a fẹ́ bọ́ kúrò nínú oko ẹrú a fẹ́ kúrò nínú ìyà yìí ti tó gẹ́. ó tó o alùbàtà kan ìdárin. kí ló yí mà. mo lálùbàtà kan ìdárin. bẹ́ẹ̀ni káwọn èèyàn bẹ̀rẹ̀ sí lọ máa pa pósítà àwọn ìyá that is where it will start táwọn tó máa mọ̀ pé yes àwọn èèyàn kan serious kọ́ máa mọ̀ pé àwọn èèyàn serious then káwọn èèyàn dẹ̀ máa sọ fún ara wọn náà wọ́n máa sọ fúnra wọn bó jẹ́ ẹ̀gbọ́n bó jẹ́ àbúrò bó jẹ́ bàbá bó jẹ́ ìyá bó jẹ́ ọ̀rẹ́ káwọn èèyàn máa fẹnu sọ fúnra wọn wípé Yorùbá nation la fẹ́ we don't want election more we don't want any election in Nigeria again we don't want to vote for any we don't want to follow any politician anymore in Nigeria. ipò wọn scam wa ni ẹ jẹ́ káwọn èèyàn máa sọ fúnra wọn pé àwọn politician say they are scamming us káwọn èèyàn sọ jìnnà káwọn èèyàn máa sọ fúnra wọn kọ́ máa sọ fúnra wọn pé this politician they are just scamming us they are not giving us any benefit there is nothing we can benefit from them let people be telling each other nínú family nínú ọ̀rẹ́ nínú ìjọ nínú association káwọn èèyàn máa sọ fúnra wọn all these things will go a long way. Of course. It will go a long way. But àwọn èèyàn wá dákẹ́ àwọn èèyàn wa ò sọ̀rọ̀ wọn polongo ẹ̀ fúnra wọn tí wọ́n bá nílé iṣẹ́ tí wọ́n bá lè lọ advertise lórí tẹlifíṣàn ṣèbí aṣàfẹ́nu advertise. bẹ́ẹ̀ni. àbí kó fi flyers kó fi advertise
charges tó máa charge ẹ̀wọ̀n ó máa pọ̀ tó nílé san tẹ́ pé àmì advert mi ní ìjáde ló tẹ̀lifíṣàn òní gbàgbọ́ bá wọn tẹ̀lifíṣàn ẹni wọ́n fún ìtẹ̀síwọ́n advert tó bá dàbí òkú ẹni tó dàbí tó continuous talking about your business will grow. The same thing ọ̀rọ̀ Yorùbá nation bẹ́ẹ̀ ni. Talking about it within ourselves. Ó máa spread it gan like a wildfire. Lérò exactly. Ẹ ṣeun bàbá mi, ẹ ṣeun sà. Wọ́n ń dákẹ́ kó wọ́n sọ̀rọ̀. Then nǹkan tí mo sọ yẹn káwọn èèyàn mú ṣe any poster any political poster káwọn èèyàn máa fà ya. Ó máa fà ya. Àwọn èèyàn wa náà ń gbọ́ yín. Àwọn èèyàn wa náà ń gbọ́ yín. All right, ẹ ṣeun gan sà, ẹ ṣe sà. Tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu kọ́là wa yẹn. Gbogbo àwa tá a wà ní orílẹ̀-èdè Nàìjíríà, ìtàwa bá lè ṣe níbí làwa máa lè ṣe. Ìtẹ́yìn náà bá lè ṣe lórílẹ̀-èdè yẹn, ẹ̀yin náà ẹ ṣe kíni? Ẹ̀yin náà ẹ máa ṣe. Ẹ̀yin náà ẹ máa ṣe. Kíní gbogbo wa ni o. Ẹ gbọ́rọ̀ tí bàbá yẹn sọ. Tá a bá ti rí any post, ẹ jẹ́ ká máa ṣe kíni? Ká máa fà á ya. Gbogbo bí tá a bá ti ń lọ, ẹ jẹ́ káwọn èèyàn máa mọ̀ wípé Yorùbá nation òun la fẹ́ o. Ẹ kàn má dìbò ní 2023. Ẹ jẹ́ kí wọ́n máa mọ àwọn ìdí tá a ṣe ní láti kúrò lóko ẹrú, àwọn tó yẹ ká máa jẹ láǹfààní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí ará ìlú, ohun tó yẹ kí ìjọba máa ṣe fún wa gẹ́gẹ́ bí ará ìlú, ẹ̀tọ́ wa tó yẹ ká máa jẹ, àmọ́ tíjọba Nàìjíríà tí wọ́n fi ń dù wá. Tá a bá gba Yorùbá nation, jẹ́ kó mọ̀ pé gbogbo ẹ̀ la máa jẹ láǹfààní. Ẹ jẹ́ kí wọ́n máa mọ̀, torí ọ̀pọ̀lọpọ̀ ò mọ ìdí tí wọ́n ṣe fẹ́ kúrò àwọn tó pè wọlé lẹ́ni fún yín láyè lẹ́ni ìyá wa ẹyọ à ń gbọ́ yín mà. Yà á ti ń gbọ́ yín, network ló kọ̀ tẹ́lẹ̀ nǹkan. Yes ma, mo ń sọ fáwọn olórí wa ní àwọn ìjọba wa pé àwa ta wà níta àsìn àwa sọ̀rọ̀ sókè generation àwa wà ń ta àsìn. Bẹ́ẹ̀ni. Wọ́n tètè mọ̀ kọ́ tó ń ṣe kọ́jọ́ kó ni wọ́n pé o. Torí tó bá sọ pé ẹ má bọ́ àgbà ó tọ́ ni ma ẹ má bọ́ àgbàlagbà ẹ wò má nǹkan tó fi kó wa lómi ọbẹ̀ nìyẹn. Ẹ jẹ́ ká fún àgbàlagbà tá a bá wá débẹ̀ tán a máa respect. Abú wọn ìyẹn ò ní agbá ohun tá a máa gbà ìyá mi. Ọmọlúàbí la pé gbogbo wa. Abú wọn o. Wọ́n bá máa support wọn á support. Tó bá ní support wọn ní support. Ṣé understand? Ó dàbí ọ̀rọ̀ kan tẹ́nìkan sọ nígbà tá à ń ṣe meeting lálẹ́ àná ni. Máa yẹn ni ká sọ pé a fẹ́ ṣe rally ní àgbègbè ẹnìkan tí ò bá ní wá kò mà ní wà. Ká la fẹ́ ṣe rally nínú pálọ̀ ẹnìkan tẹ́ni yẹn wà ní yàrá tí ò bá ní jáde síta lọ́dọ̀ títí wa ní pálọ̀ tá wà tá ti ṣe rally yẹn pé kò ní jáde. Ṣé understand? So òun ní ọ̀rọ̀ yẹn abú wọn o. Ìyẹn ò ní kọ́ dá sí tó bá fẹ́ dá sí, ìyẹn ò ní kọ́ má dá sí tó bá fẹ́ dá sí. Ẹ ṣáà jẹ́ ká fi wọ́n sílẹ̀ káwa máa báṣẹ́ wa lọ. Tó bá wá yá kò sẹ́ni tó máa kọ́ wọn káwọn náà tó wá sọ pé àwọn ọmọ wa yìí ó ti tó káwọn náà support wọn. Àwa la ní láti ṣe kíni, la ní láti gbé ẹrù yẹn. Exactly. Hello? Ọ̀gá network ń ṣe mọ̀nàmọ́ná ń bẹ̀ yẹn. Bí ẹ̀jẹ̀ dára ṣe mọ̀rọ̀ sọ, ó yàtọ̀ sí ti bí tẹ́lẹ̀ ṣe mọ̀rọ̀ sọ, ó yàtọ̀ sí ti kú ìdíje mọ̀rọ̀ sọ, ó yàtọ̀ sí ti everybody kan fi wọ́n sílẹ̀. Oníkálukú ṣe nǹkan ẹ̀ bó bá ṣe mọ̀ wọ́n ṣe. Bọ́lá bá ṣe rán oníkálukú ni kóníkálukú ṣe máa sọ. So ìyẹn ò kàn àwa. Ohun tẹ́lómi lè máa sọ lórí platform ẹ̀ fine. Oníkálukú ló mọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀. Ṣe understand? So ìdí lórí ìkànnì títí wá dẹ̀ ní báwa ṣe máa sọ nìyẹn pé àwọn òbú àgbà lóòótọ́ a mọ̀ wípé ohun táwọn bàbá yẹn ń ṣe kò kí ń ṣe ohun tó dáa. Wọ́n ní ẹnu ọmọ ò gba ìyá mi pàdí mọ́. Yorùbá jọ ní gbogbo wa. But a bá rí ohun tí àgbà ń ṣe, ìyẹn ò ní ká má sọ fún àgbà wípé ohun tẹ́ ń ṣe yìí ó mà kù díẹ̀ káàtó. Wọ́n lóòótọ́ ọ̀rọ̀ ò ní ká má sọ òun. Ṣe understand? But ìyẹn ò wá ní ká máa bú wọn bá ní tójú bá ń ṣe pin èèyàn máa ń fi yan ojú ní pé ìwọ ojú yìí ìpín rẹ̀ ò ń ṣe ìpín. Ṣé understand? Ṣé ká wá ti torí wípé ojú yẹn ṣe pin ká wá sọ wípé a fẹ́ fọ́ ojú yẹn ni? A ò lè sọ wípé a fẹ́ fọ́ ojú torí pé ojú ṣe pin. A ní láti jẹ́ kí ojú yẹn mọ̀ wípé ìwọ ojú yìí ìpín rẹ̀ ò ń ṣe ìpín. So òun lọ̀rọ̀ yẹn ìyá mi.
ọlọ́run aṣáàgbà fún wa lágbára. àmín àmín Ọlọ́run. lọ sí wo káàkiri ọlọ́run àwa náà fi sínú àdúrà gbogbo àwọn tó dẹ̀ wà ní DSS custody federal government. Ọlọ́run á bá wa tún wọn sílẹ̀. ẹ ṣé ìyá mi, ẹ ṣeun mà. tó ẹ̀yin èèyàn wa nílé, ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ìyá wa yẹn. bóníkálukú wa ṣe máa ń ṣe ètò ọ̀tọ̀ọ̀tọ̀ ni. èmi máa ń sọ, àwa máa ń sọ lórí ìkànnì yìí pé ẹ má bínú o báwa ṣe máa ń sọ ọ̀rọ̀ níbí, bọ̀tá bá rí ohun tágbà ṣe àjẹkọ́ mọ̀ pé ohun tẹ́ ṣe yìí ó kù díẹ̀ káàtó. kò sí bó ṣe lè sọ wípé ọmọ tí wọ́n bá bí léere tọ́bi ẹre tó tún rẹ bí tó kọ́ra ẹ, kó wá kí ó jẹ́ pé bóyá bàbá ẹ gan ló ṣẹ̀ tó jẹ́ bàbá tó bí ẹ lọ́mọ ló ṣẹ̀ ẹ́. o ò lè ti torí wípé bàbá tó bí ẹ lọ́mọ ṣẹ̀ ẹ́ kó wá sọ wípé o fẹ́ máa yẹ̀yẹ́ bàbá ẹ àbó fẹ́ máa gbé bàbá ẹ ṣépè. bọ̀tù wá jẹ́ kí bàbá ẹ mọ̀ wípé ohun tí bàbá ẹ ṣe kò kí ń ṣe ohun tó bójú mu, kò ń ṣe ohun tó yẹ kí tí máa gbọ́. ṣẹ́rí àwa Yorùbá la máa sọ wípé pẹ̀lẹ́ ńlá kọ ó lábo, Yorùbá dẹ̀ ní gbogbo wa. ọ̀rọ̀ tẹ̀dẹ̀ ń wò yìí a mọ̀ ọ́ sọ jura wa lọ. ọ̀rọ̀ tẹ̀ ń wò yìí a mọ̀ ọ́ sọ ju ara wa lọ. ìdí tí gbogbo wo ṣe lè rí bákan náà nìyẹn. Táyé Kọ́yìn ìwà wọn yàtọ̀, ká má wàá sọ ẹni tó jẹ́ wípé ọ̀tọ̀ nílùú tá a ti bí, ọ̀tọ̀ lẹ́bí tó bí, ọ̀tọ̀ níbi tá a ti tọ́. ṣe understand? so mo fẹ́ rọ gbogbo wa, àwọn tó jẹ́ pé bóyá wọ́n máa ń bú wọn àbí nǹkan kan, tẹ́ẹ̀bà ti lè wo ṣó wọn ẹ fi wọ́n sílẹ̀. ìyẹn ò ní kẹ́ máa pè wọ́n àbí kẹ́ tún máa ṣépè fún wọn, ẹ fi wọ́n sílẹ̀ bí wọ́n ṣe mọ tí wọ́n ṣe nìyẹn. mo rọ gbogbo wa pátápátá, ibi tá à ń lọ yẹn gangan òun ló ṣe kókó, òun ni kẹ́ ẹ jẹ́ ká gbámú. Elédùmarè á ran gbogbo wa lọ́wọ́ o. a ò ní ṣe lásán lágbára Ọlọ́run, a ò dẹ̀ ní ṣe àṣetì. gbogbo bá a ṣe fẹ́ kó rí lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí ó máa rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. mo rí bàbá kan tó ti ń pè mí látẹ̀ǹkan, jẹ́ ń pè wọ́n padà ká gbọ́ ohun tí àwọn náà ní láti sọ, torí láti location 9 ni wọ́n ti ń pè ká tó máa kásẹ̀ ètò nílẹ̀. hello. hello. ẹ rà sá o, ètò ní o. ẹ rà máa kó ètò. yes sir. ṣe rí ìṣòro tó wà nílẹ̀ orílẹ̀-èdè location 9. àwọn olóṣèlú ti mọ ibi tí ìyà ti jẹ ọmọ Nàìjíríà. báwọn náà lọ sá wádà bẹ́ẹ̀. ebi ń pa wọ́n. wọ́n ti mọ, àwọn olóṣèlú yìí ti mọ pé tó bá dà sí òṣèlú wọ́n á máa pín owó. ẹni tí ebi ń pa tí ọ̀tá ẹ̀gbọ́n jẹ fún ṣé kò ní jẹ́. á jẹ́ mọ̀nà káyì. Ọlọ́run má fi ebi pa wá. àmín o. ìṣòro orílẹ̀-èdè yìí ni pé wọ́n fi ojú ń pọ́n gbogbo aráàlú. bẹ́ẹ̀ni. aráàlú ò lè jáde láti sọ pé òun fẹ́ protest nítorí tó bá ṣẹlẹ̀ náà kò sẹ́ni tó máa gbà á lẹ̀. nǹkan tó ń fa ìbẹ̀rù tí gbogbo ènìyàn fi ń sá sẹ́yìn kì í ṣe pé oníkálukú mọ nǹkan tó lè ṣe. ẹni tí ò tí ì ní nǹkan ìjà tó lóun fẹ́ kọ̀yà àjẹkúyà ló máa jẹ Ọlọ́run àti àjẹwà. bẹ́ẹ̀ni àmì ẹjọ́ Ọlọ́run. wẹ́pọ̀ ìtọ́ Ọlọ́run àwọn ìlú. ẹ ṣeun bàbá mi, àmì Ọlọ́run, Ọlọ́run á gbà fún wa lágbára Ọlọ́run, àní ṣe lásán. ẹ ṣeun sà. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa yẹn, lótìítọ́ ni wọ́n ní ebi ò kí ń wọnú kọ́rọ̀ mi ò wọ̀ ọ́. ẹni tí òrò ń jẹjẹ tó wá jàjà rẹ nìkan tó fẹ́ fún lówó, ẹ rí pé ẹ mọ̀ pé ó ní táìmù kan tí mo fọ̀rọ̀ yẹn ṣe program rí, tí mo lọ ní wọ́n ń kówó fáwọn kọ̀ọ̀kan ṣé ká sọ fún wọn pé kí wọ́n má gbà ní àbí ká má gbà á. àwa tá a bá wà lórí program yẹn lọ́jọ́ yẹn, ẹ rí wípé a lot of people sọ pé kódà kẹ́ pariwo pé kí wọ́n má gbà á, wọ́n máa gbà á. ṣẹ́ni tí ò tí mọ nǹkan tó máa gbé kaná tó rọ́ opportunity owó ọlọ́ máa gbà á. ó ní bọ̀dì nǹkan tá a need láti máa sọ fún wọn, láti máa jẹ́ kí wọ́n mọ̀ ní wípé owó tẹ̀ ń gbà yẹn ẹ rántí o, ẹ má lọ dìbò 2023 o, Yorùbá nation ni o, referendum là ń jà fún o. so ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pè wọlé sórí program yẹn níjọ́ yẹn, ẹ rí wípé a lot of them sọ̀rọ̀ pé tó bá ní wọn ní ìgbà wọn máa gbà á, ebi ò kí ń wọnú kọ́rọ̀ mi wọ̀ ọ́. àwa la máa sọ fún wọn wípé tó ẹ wò ó, wọ́n tún fẹ́ ran yín lọ sóko ẹrú ànádà wọn ni o, owó tẹ gbà yẹn ṣe má many years tẹ fi máa jìyà ẹ̀. is better kẹ má gbà tí wọ́n bá gbọ́, bọ̀ tí wọ́n bá gbà ẹ ṣáà má jáde síta láti sọ pé ẹ fẹ́ lọ dìbò, ìyẹn gangan ní tiwa. ẹ jẹ́ kí gbogbo wa dúró lórí Yorùbá nation. Elédùmarè á gbà fún gbogbo wa o, lágbára Ọlọ́run àní ṣe lásán. tó ẹ jẹ́ ká máa kásẹ̀ ètò lẹ́ni, ẹ jẹ́ á máa kásẹ̀ ètò nílẹ̀. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn ọmọ Yorùbá àtàtà.
ẹ̀yin ọmọlúàbí òdodo, ẹ̀yin tí ẹ fẹ́ràn ìran yín, tí ọ̀rọ̀ ìran yín tó jẹ yín lógún tó mú yín lọ́kàn, gbogbo yín pátápátá ni mo kí, kódà mo ṣe dànsákì fún gbogbo yín. Ẹ ṣeun gan o, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ yín. Ẹ má wá jẹ́ ká gbàgbé o, wọ́n ní tí iná ò bá tọ́ láṣọ, ẹ̀jẹ̀ ìtọ́ lè kọ́ná. Ẹ jẹ́ kí gbogbo wa pátápátá, ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá. Wọ́n ní àṣetán òun lórí yìn, àṣetán lórí yìn. Ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ o, ẹni tó bá forí tì í dópin òun la ó gbàlà. Òun lọ̀rọ̀ Yorùbá Nation yìí. A rí wípé àwọn kan máa ń rí wípé àwa tá a jọ bẹ̀rẹ̀ yóò dà báwọn kan ti ń fà sẹ́yìn, ó máa rí bẹ́ẹ̀, kò lè ṣe kó má rí bẹ́ẹ̀. Ìmí gan ti rò wípé ọkàn ń pariwo lásán ni wọn lè gba Yorùbá Nation, àmọ́ àwa tá à ń ṣe a mọ̀ wípé Elédùmarè sọ wípé àkókò tó ní. Bẹ́ẹ̀ ni orin kan ló ní when Jesus say yes nobody can say no. Ó ní nígbà tí Ọlọ́run bá sọ wípé àkókò tó, ta ni bá bá ńlá ẹni náà tó máa sọ wípé àkókò tí ì tó. Bẹ́ẹ̀ ni àkókò àwọn ọmọ Yorùbá ti wá tó. Òun ni Ẹlẹ́dàá ṣe gbé gbogbo àwa tẹ̀ ń rí yìí, Ẹlẹ́dàá ṣe gbé wa dìde. Òun la fi ń sọ wípé àwọn ọmọ Yorùbá a gbúdọ̀ ṣe kí ni, a gbúdọ̀ bọ́ lóko ẹrú, a dẹ̀ máa bọ́ lóko ẹrú pẹ̀lú ògo Ọlọ́run. Tó ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, a dúpẹ́ o. Kí n tó máa lọ, mo tún fẹ́ fi àsìkò yìí ké sí ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ní orílẹ̀-èdè Amẹ́ríkà, pàápàá jùlọ ní New York. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká tú yáyá, ẹ jẹ́ ká tú yàyà. A kí yín, ẹ kú iṣẹ́ takuntakun. Ṣé wá rí ibi tẹ́ ti ń mówó yẹn, kò ní tán bẹ́ẹ̀ o. Ọlọ́run Elédùmarè àtúbọ̀ máa bùkún fún yín. Ẹ jọ̀ọ́ ẹ gbìyànjú, ẹ tiraka, ẹ sa gbogbo ipá yín láti jáde síta lénìí, lọ́la àti lọ́tùnla. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáde síta. Ọlọ́run á ràn yín lọ́wọ́ o, kò ní sú yín o, kò ní rẹ̀ yín o. Inú wa dẹ̀ ń dùn, inú wa ń dùn. Ẹ má jẹ́ ká ro ohun táwọn èèyàn sọ pé wọn ò jáde, wọn ò ṣe gbá. Ẹ jọ̀ọ́ ibi táwa ń lọ yẹn gangan, ọlẹ́yàn kì í wo ariwo ọjà. Ẹni téèyàn bá fẹ́ ń bá lọ́jà, òun lèèyàn máa ń wò. Ibi tá à ń lọ yẹn gangan ni kẹ́ ẹ jẹ́ ká ṣe kíni, òun ni kẹ́ ẹ gbájúmọ́. Elédùmarè á gbà fún gbogbo wa o. Àyún lọ àyún bàbá ìlọ́wọ́ ń yọ ẹnu, ẹ lọ́re ẹ bọ̀re lágbára lọ́wọ́ Ọlọ́run. Ní ti Oktoberfest, gbogbo àwa tí a ti ń plan fún Oktoberfest ní gbogbo orílẹ̀-èdè tá a wà, ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká jọ ṣe kíni, ká jọ fi ọwọ́ sowọ́pọ̀, kí ó bá lè ṣe kíni, kó bá lè dùn, kó lè lárinrin. Àwa tá a láǹfààní láti jáde lókè òkun, ẹ jẹ́ kí gbogbo wa tú yáyá, ẹ jẹ́ ká tú yàyà, ẹ jẹ́ ká jọ gbé Odùduwà gbè wá o, kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ ṣeun. Orúkọ tèmi ò yí padà, èmi ọmọ yín náà ni o, tẹ́ ẹ mọ̀ sí Lady B, Lady Best. Akéde fẹ́yìn ọmọ Yorùbá àtàtà, akéde fẹ́yìn ọmọ Yorùbá òdodo. Ayọ̀lá tún máa fi máa pàdé. Ojú tẹ́ dẹ̀ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní di láṣẹ aláwòrábí. Àwa la máa wá, ẹ̀yin la ó máa dé bá, àtèmi àti yín. Nígbà tá a bá gbalẹ̀ Oòduà, a ní fi kankan nínú wa, a ò ní fi wá ṣe àwátì láṣẹ Elédùmarè. Ire o, ẹ jẹ́ agbó orin orílẹ̀-èdè wa ká máa fi yẹn ṣe ìlọ. Ẹ ṣeun. Iṣẹ́ wa fúnlẹ̀ wá, orílẹ̀ ìbí wa, kàgbéga, kàgbéga, kàgbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọkàn ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ ṣeun o, kẹ́ ní nice day.